bàbá Kóredé ẹ wá ń bì. ṣé kò sí. owó tẹ̀lé ń tẹ́ fún wa kò lè tó wà. bẹ́ẹ̀ni. owó yẹn ò tó nǹkan kan ládùúgbò tí mo kó fún ẹnu ilé ní kò tó nǹkan kan wọ́n mọ̀ bó ṣe wà yìí ọ̀kánjú àní ẹ ò lè ní ọ owó díẹ̀ ò kì í tú ẹ tí mo ṣe fún ẹ lówó ni ohun tí mo ní láàárọ̀ yìí ni mo ṣe kí ni owó ni mo fún ẹ yẹn mọ̀ bó ṣe manage ẹ kò jù bẹ́ẹ̀ yẹn lọ. èmi ò lè manage ẹ o ṣe bẹ́ẹ̀ mọ nǹkan tí ìlú ń sọ ń sìn ẹ mọ bí gbogbo nǹkan ṣe wọ́n tó mi ò lè manage ẹ tẹ́ ẹ bá fi owó yẹn sílẹ̀ kò síbi tẹ́ ẹ lọ. torí bí ìlú ṣe wá rí bí nǹkan ṣe rí kémi lọ jalè àbí kí lọ máa folé torí mo fẹ́ fún yín lówó pẹ̀fẹ́ fi tọ́jú inú ilé àbí mi ò lágbára jù bẹ́ẹ̀ lọ tó o bá ti nítẹ̀ lọ́rùn ohun tí mo ní ni mo fún ẹ yẹn. bàbá Kóredé kò síbi tẹ́ ẹ lọ. o tún bá mi padà. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. o tún bá mi padà again. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Mọ́mì Kóredé. àbí tí mo lọ. kò síbi tẹ́ ẹ lọ. Mọ́mì Kóredé. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Mọ́mì Kóredé ẹ wojú. sọ ọ tẹ̀lé mi lọ ni. wàhálà ọ̀lẹ̀ tún bá dáàdi Kóredé fà láàárọ̀ yìí. ẹjọ́ ìwọ ni ìbọ̀rọ̀ mi dẹlẹ́rù ṣé mo pè yín sọ̀rọ̀. mi mọ̀ pọ́rọ̀ yín ò ṣe é dá sí o gbà tẹ́ ti mọ̀ pé kọ́ má dá sọ́rọ̀ yín ẹ̀bá ti máa fi ariwo yín disturb àwa táwọn bus cutters náà. ẹ̀yin náà ẹ lọ tilẹ̀kùn mọ́nu lé yín kí ló kàn yín bẹ̀. ẹ̀yin lẹ mọ̀ wàhálà tí yín nìyẹn. ọ̀tọ̀ o tó gbé èsì ilé o tó gbé dé ta irú obìnrin tó jẹ́ o tó fi hàn sáwọn tá a jọ ń gbélé ọba àdìjọ́ mi tẹ́ bá wá ń fa wàhálà àbí wọ́n fẹ́ nìkan fa wàhálà ń ta tí ò bá wá dá sí yín ẹ mọ̀ ni wọn ò dá sí yín wọ́n dá ní dábùkátà yín sóbìnrin gidi dẹ̀ níwọ̀ yìí obìnrin tí ń tọ́jú bọ́lé ká tí wọ́n táwọn lòmíì ń sẹ́nu ilé tiwọn mo jà kówó gidi fún ẹni wo mo ṣe wà ọmọ pé mi kì í láì kí n na obìnrin ó wá sàárọ̀ kùtùkùtù jẹ́ kí n ra máa lọ jẹ́. kò síbi tẹ́ ẹ lọ. kò síbi tí mò ń lọ. kò síbi tí mò ń lọ. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. bàbá Kóredé. ìyá Kóredé. bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò síbi tẹ́ ẹ lọ. ọ̀hún wá èṣù gidi o ọ̀hún wá èṣù gidi o. mo fẹ́ rí èṣù yẹn. o fẹ́ rí èṣù yẹn. mo fẹ́ rí èṣù yẹn bàbá Kóredé. mọ èṣù tí màá fi nẹ̀ èṣù tí màá fi nẹ̀ ni pé màá fẹ́ àwọn mi ìlì ẹ̀ ara ẹ̀ wọ́n máa balẹ̀. ẹ lọ fẹ́ bá bẹ́ẹ̀ ni ká bá wọn síra wa bẹ́ẹ̀ ni. kí n lọ fẹ́ wá bẹ́ẹ̀ ni. òkè jẹ́ ń lọ jẹ́ ń dé. kò síbi tẹ́ ẹ̀ lọ bàbá Kóredé. bẹ́ẹ̀ ni mo sọ fún bàbá Kóredé kò síbi tẹ́ ẹ̀ lọ. ìyá Kóredé. bẹ́ẹ̀ ni mo sọ fún yín bàbá Kóredé kò síbi tẹ́ ẹ̀ lọ. ẹ mọ̀ gbà mí. bàbá Kóredé. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹjọ́ bàbá Kóredé ni mo wá fi sùn mo dẹ̀ fẹ́ kẹ́ gbà mí nímọ̀ràn ṣé ẹ rí owó tí bàbá Kóredé ń fi lẹ̀ lé owó yẹn ò tó nǹkan kan rárá kò ń ṣe wípé kò kí ń fi lẹ̀ lé o ṣùgbọ́n owó yẹn kò tó nǹkan kan rárá ẹ̀yin gbogbo aládẹ mọ̀ bí ìlú ṣe rí wípé gbogbo nǹkan ló ti wọ́n ṣé oúnjẹ la fẹ́ sọ ni ṣé epo ni ṣé òróró ni. bàbá Kóredé kàn bẹ̀rẹ̀ sí ní wu oríṣiríṣi ìwà lẹ́nujọ́ mẹ́ta yìí ẹnu mi ò ká mọ́ débi wípé àwa méjèèjì gbọ́n mi sí omi òtó la fi ń ṣe nínú ilé ń sìn mèmí dẹ̀ mọ̀ wípé bàbá Kóredé ó ti lójú mi níta tọkùnrin bá ti ní ojú mi níta òun ni wọ́n máa ń wu ìwà oríṣiríṣi fún ìyàwó ilé wọn ẹ̀yin ọ̀rẹ́ mi torí ẹ̀ mo ṣe wá bá yín pé kẹ́ ẹ gbà mí nímọ̀ràn kí ni kí n ṣe. ọ̀rẹ́ mi ìyá Kóredé a máa má bára wa sòótọ́ ọ̀rọ̀ kí ló ṣe fún bàbá Kóredé ṣé bẹ́ẹ̀ ṣe jọ bẹ̀rẹ̀ gangan nìyẹn kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan tó fi di kí bàbá Kóredé yíwà padà ṣàlàyé fún mi because o kàn lè déédéé kó wá sọ pé bàbá Kóredé ṣe nǹkan báyìí á ní nǹkan kan tó ṣẹlẹ̀ tí bàbá Kóredé fi ṣe nǹkan tó ló ṣe. ẹ̀yin ọ̀rẹ́ mi kò kú sí nǹkan kan tí mo ṣe fún bàbá Kóredé ṣùgbọ́n nǹkan tèmi mọ̀ tó dá mi lójú ni pé bàbá Kóredé ti ní ojú mi síta. ìyá Kóredé ìyá Kóredé ìyá Kóredé mi ló mo pè yín ilé ẹni la mà ti máa ń jẹ èkúté onídodo nǹkan tí bàbá Kóredé sì ń ṣe fún yín ìyàwó mi sì ń wá rẹ̀ tí ò rí o ẹ jẹ́ kékeré tó bá fún yín ẹ jẹ́ kó tẹ́ yín lọ́rùn o mi ì lè ṣọ́jú báyìí lọ fún yín o ẹ jọ ìtẹ́lọ́rùn òun ló ṣe pàtàkì o kó má jẹ́ pé ọwọ́ ara yín bá lẹ fi máa lé bàbá Kóredé síta o. ọ̀rẹ́ mi má dá wọn lóhùn sórí gbogbo nǹkan tó ń sọ àṣẹ ni ṣó rántí pé ojúbọ̀rọ̀ ò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́ má gbà fún bàbá Kóredé ṣó ráwọn ọkùnrin tó bá fẹ́ ṣètà wọ́n máa múlé gbóná báyìí wọ́n máa múlé gbóná kọ́ráyè lọ ṣòṣò tó fẹ́ ṣe níta orí bàbá àlìyá bó ṣe ń gbé dúdú ló ń gbé pupa má gbà fún wọn má gbà fún o ṣùgbọ́n má gbà fún. wo o ṣí ọ̀rẹ́ mi sórí ìwọ nìkan ni mo mọ̀ wípé ọ̀rẹ́ gidi ni ẹ tó jẹ́ pé o máa ń kì mí lẹ́yìn ni máa jó lọ mò ń wẹ̀yìn rẹ sórí àwọn ọ̀rí tó kù yìí mo mọ̀ wípé ọ̀rẹ́ ojú ayé náà ń bá mi ṣe alábòsí ni wọ́n ṣùgbọ́n ìwọ nìkan ló máa ń ṣe kí ni ló máa ń dúró tì mí lẹ́yìn wípé kí n máa lọ níwájú ó wà lẹ́yìn mi ìwọ fi sílẹ̀ sórí bàbá Kóredé nǹkan tí mo máa fi ojú ẹ̀ rí òun gan kò ní lè ròyìn tán ìwọ fi sílẹ̀
èmi àti ẹ̀. Ìyá Kórèdé a máa nífẹ̀ẹ́ ní gbogbo nǹkan tá à ń bẹ̀ sọ yìí tán bá tiẹ̀ síta ibo ló fẹ́ lọ ó jẹ́ fara ẹ̀ balẹ̀ kò ní tẹ́ lọ́rùn. ẹ̀yin ọ̀rẹ́ mi kò ń ṣe wípé mi ò ní tẹ́ lọ́rùn ṣùgbọ́n bàbá Kórèdé náà kó tún ilé ṣe ná ilé ni kó kọ́kọ́ tún ṣe kó tó lọ tún síta ṣe mi ò ní kó má ní àlè o èmi ò dẹ̀ ní kó má kó bí mi ṣùgbọ́n tí ò bá ti tún lé ṣe inú ilé máa gbóná mọ́ ni. ìyá Kórèdé bá a ṣe ń gé ọ lọ́wọ́ lòun bọ́ ọ̀ka àánú ẹ̀ sì ń ṣe mí. Ìyá Kórèdé. Ìyá Kórèdé. Ebi lè wà dáǹsì. Orí mi ti ń lọ bí iṣẹ́ o. Ẹ bá gbogbo ẹ̀. Èló lélẹ̀? Tó bá ká lọ bí 5,000 ló wà mẹ́. 5,000 owó kí lélẹ̀? Kò tiẹ̀ pé 5,000 gan. Ṣé pé kò pé 5,000? Kò pé 5,000 bàbá Kórèdé 4,000 ló wà mí báyìí. Ẹ má lè jẹ orí pé mo tó sa owó 100 naira. Bàbá Kórèdé mi ò lè manage ẹ̀ kí ni eléyìí fẹ́ rà? Dúró Ìyá Kórèdé. Èmi àti àwọn ọmọ lẹ fún ní irú eléyìí owó kí lélẹ̀ kí ni ká fi rà? Iṣu àbẹ́po. Tó bá ká. Ṣé bẹ́yìn náà mọye tí wọ́n ń ta ike gàrí àbẹ́ ẹ̀ mọ́ eléyìí ò tí ì ra ẹja débi pé ó máa ra ike gàrí bàbá Kórèdé mi ò lè gba owó yìí o. Dúró Ìyá Kórèdé mo tún fẹ́ bẹ̀rẹ̀ wàhálà rẹ o ìsáni ṣe jura mi lọ gbogbo alamọ bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe rí ń sìn gbogbo nǹkan ló ti wọ́n iṣẹ́ gan ti dorí kodò iṣẹ́ ò mú wá bíi ti tẹ́lẹ̀ mọ́ ní tí yẹn bá sàmú wálé ló máa pín tí mo fi 100 naira kún owó yẹn mo ṣàgbó níbẹ̀ lọ́wọ́ mi ni torí ìsọ̀lẹ́nu báyìí náà dẹ̀ ni ó jẹ́ kí n kó fún ẹ sójọ́ ẹ bá mi manage ìwà àtàwọn ọmọ ẹ yọ tèmi lẹ̀ mọ̀dá náà tèmi mọ̀. bàbá Kórèdé mi ò lè manage owó. o lè manage owó. kí ni àǹfààní pé ẹ̀ ń ṣiṣẹ́ náà kí ni àǹfààní iṣẹ́ tẹ̀ ń ṣe tó jẹ́ pé tẹ bá dé tá bá béèrè owó ẹ̀lẹ́ lówó tẹ bá dẹ̀ máa tún wá múlẹ̀ tá ṣẹ́rẹ́ lẹ máa múlẹ̀. lẹ́nu ẹ̀. bàbá Kórèdé bẹ́ẹ̀ ni mo sọ fún yín tí ẹ bá ti mọ̀ wípé ẹ lè fi sí owó yìí kò síbi tẹ̀ ń lọ kàkà bẹ́ẹ̀ má lọ bí iṣẹ́ mọ́ ẹ jókòó sílé. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ṣé bí mo ṣe ń fún ẹ tẹ́lẹ̀ rí ṣé mi kọ́ mo ti ń mówó gidi tí mò ń kú lẹ̀ fún ẹ nígbà tí nǹkan dẹ̀ rí bó ṣe rí yìí yóò sáà ní para ẹ̀. bàbá Kórèdé kì í tẹ́ ẹ múlẹ̀ ẹnu ilé náà ṣé ó tó lè ní. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣe báwọn ará ìta lẹ̀ ń ṣe fún àwọn àlejò tó wà ń ta ṣe báwọn lẹ̀ ń kówó fún ìwọ̀nba ìtaṣẹ́rẹ́ orí ẹ̀ lẹ́ máa ní káwọ́ àgbà èmi àtàwọn ọmọ èmi ò ní gbarú ẹ̀ mọ́ ó ti dópin lẹ́ni mi ò ní gbarú ẹ̀ mọ́ kàkà yẹn má ṣiṣẹ́ mọ́ ẹ kúkú máa jókòó sílé kájọ máa jókòó sílé ká mọ̀ wípé àjọ ń wà lẹ́ni kájọ máa wojú ara wa. bẹ́ẹ̀ ni. tọkùnrin fi máa kú ó ń kówó fóbìnrin náà ni ń ṣègbà náà ni ẹ lè gbẹ̀mí tèmi ká ní pé kí n má lọ bí iṣẹ́ láàfin ní rí wàhálà láàárọ̀ kò sí wàhálà ìgbà tí mi bá fi lè lọ bí iṣẹ́ lénìí ó mọ̀ pé kò sówó oúnjẹ láàárọ̀ la o mọ̀ pé bó o ṣe ò jẹ́ ni ṣé kí n máa lọ àbí kí n má lọ. ẹ má lọ bàbá Kórèdé ẹ jókòó bẹ́ẹ̀ nítorí tẹ bá lọ náà kò tún sówó náà lẹ máa sọ tẹ bá dé tàbí kẹ mú 1,000 kẹ fún èmi àtàwọn ọmọ ẹ jókòó sílé ẹ kúkú má ṣiṣẹ́ ká mọ̀ wípé ẹ ṣiṣẹ́ kájọ máa wojú ara wa bó jẹ́ gàrí la rí mu kájọ máa mú. ká máa wojú ara wa bẹ́ẹ̀ ni. well done kò sí wàhálà àárọ̀ ọ̀la ẹ má béèrè owó lọ́wọ́ mi o kò sí wàhálà nice one ẹ lọ bá ń pọn mi ẹjẹ tó ń wẹ̀wẹ̀ ẹ lọ bá ń pọn mi. My sister, these people they don't start again, no. You know they hear their voice, they don't fight again, no. What do you want us to do? We tried our possible best to settle them. They refuse. I cannot do anything, no. I don't have anything to do. Don't come inside. I don't have anything to do. We need to go and settle this thing. We need to go and settle this thing. No. We need to do something about What this. did I hear you just say? You want to resolve their matter? Yes, now. If anything you want to do, my hand no deal. Anything you want to do, just do it between all three of you. You want put mouth for their matter? No be today, oh. The day where I put mouth for their matter, say make I no put mouth for their issue. So me, I don't mind my business, oh. Abeg, we will try settle these people. We could try settle them. So how are we going to settle them now? Me, I'm not involved in this settlement at all. I will not be involved in it. My sister, if we no settle these people now, police people they will come to mass arrest. I no get money to pay myself, oh. You know what? This kind of thing now, before you know one person don't kill one person, more go settle them, oh.
What is she going to say? My friend, let's go. Oh yeah, my sister, no do like them. This is a big problem like this. More go settle them. Me, I've told you that I will not go. You cannot force me to go where I don't want to go. Me, I don't want to go. Don't drag me into it. God, let inside your heart. Go settle No, this. no, I will not go. I will not go. Kórèdé, ẹ̀yin ni màá bẹ̀. Ṣé mo pé ẹ̀yin ni ìyàwó wa, ẹ̀yin ni màá bẹ̀. Ẹ má bínú sẹ́gbọ́n mi ẹ jọ̀ọ́, ṣé ti gbọ́? Ẹ má bínú sí wọn. Ẹ má bínú. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ ṣáà ṣe sùúrù, ẹ fi yá mi. Ẹ jọ̀ọ́. Ṣé ti gbọ́? Now why I bring am come, you know say you are my brother, na dey close, na dey same market. Abeg get me follow am talk, make she no vex. She dey vex for my brother, and my brother too don fuck up, but let me beg am, make she no vex. Madam, abeg, yeah, no vex. Anything will happen, I go follow my friend talk. I know am very well. I go follow am talk. He go change. He go be better husband to you. He go change very well. Yeah, just take am easy. Just calm down. I go follow am talk. You don hear? I don follow am talk. Ọ̀rọ̀ ni wọ́n ti sọ yẹn o. Ṣé ti gbọ́? Ẹ jọ̀ọ́. Ẹ ṣàmùkà sí wá bẹ̀yìn. Ẹ má bínú nítorí Ọlọ́run, mo fọlọ́run bá bẹ̀yìn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Èmi ti gbọ́ nǹkan tẹ́ sọ, ṣùgbọ́n èmi ti sọ ti tèmi kó má dé pé ìjọ́ kan ẹ̀ẹ̀kan délé ẹ̀ rí i pé mo ti kẹ́rù mo ti lọ. Nítorí èmi ò mọ kọ́kùnrin wà kó jẹ́ pé obìnrin ló ń kówó fún ta, kò mọ kó tọ́jú ilé. Tó bá dẹ̀ máa sọ á ní iṣẹ́ ló gbé sórí iṣẹ́ láàárín àròwó. Èmi ti sọ tèmi ò mí ní sọ jù yẹn lọ. Ṣé mo pé ìyàwó dáadáa ni yín? Màá dẹ̀ mí sí oúnjẹ yín. Ẹ má ṣe bẹ́ẹ̀, ẹ jọ̀ọ́ ṣé ti gbọ́. Ẹ fi dá mi. Kẹ̀mọ́ kẹ́gbọ́n mi mo ṣẹ̀yìn kò ń ṣẹ̀gbọ́n mi. Ṣé ti gbọ́, wọ́n á yíwà padà. Ẹ má bínú. So my brother, we don dey go. Abeg get me talk to my brother to make e change o. Na better wife we get. But he no know the value. Abeg, thank you very much. All right, now, thank you. Bàbá ẹ kú kalẹ̀ o. Ìyá Kórèdé kọ́ rè. Bẹ́ẹ̀ ni mi ni bàbá. Ẹ mọ̀ kú ọjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Ṣàlàáfíà ni. Gbogbo ilé ń kọ́. Ṣé gbogbo ẹ̀ ń tò? Àlàáfíà la wà. Yóò sí, mo máa rẹ́jà lọ́gbọ̀n. Bàbá, torí bàbá Kórèdé ni mo ṣe wá o. Kí ló ṣe bàbá Kórèdé? Kí ló ṣẹlẹ̀? Bá a ṣe ń bi ni nìyẹn bàbá. Ṣé rí bàbá Kórèdé? Ó ti yọwọ́ kọ́wọ́ o. Ó ti ń ní ojú mi níta. Bàbá, bó ṣe ń lọ ibi iṣẹ́ tó, bàbá Kórèdé á délé, á ní kò sówó ló ń sọ o. Kàkà tó yẹ kó fún ìmọ̀ àtàwọn ọmọ lówó ká fi jẹun, owó táṣẹ́rẹ́ ló ń múlẹ̀. Nítorí ẹ̀ ni mo ṣe wá bàbá, wípé mo fẹ́ kẹ́ bá mi já ewé ìjókòó jẹ́ fún. Mo fẹ́ kí n máa pàṣẹ fún pé nǹkan tí n bá fẹ́ báyìí ni kó máa ṣe fún mi. Bàbá, torí ẹ̀ ni mo ṣe wá o. Èmi dẹ̀ mọ̀ wípé bàbá Kórèdé kò kí ń hùwà bẹ́ẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n nǹkan tó bá mu tó fi ń ṣe bẹ́ẹ̀ yẹn ó ti lójú mi níta ni. Bẹ́ẹ̀ ni ó ti ń yàlè ní o bàbá. Torí ẹ̀ ni mo ṣe wá bá yín, ẹ bá mi wá nǹkan ṣe sí o bàbá. Ìyá Kórèdé, ohun tí ò yé yín ó pọ̀ ju èyí tó yé yín lọ. Lóòótọ́ òwe Yorùbá kan sọ yí pé kéégún wọlé kájá ó má gbó, kì í ṣe gbogbo ara ajá ló lè gbà. Àti wípé àtòrí tá a mú lọ́wọ́ báyìí tẹ̀yìn lójú o. Ẹ má torí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kẹ́ ẹ wá fi gbégbèsè kẹ́ ẹ má ro tọjọ́ iwájú. Àbọ̀rọ̀ mi ò yé. Ìbéèrè àkọ́kọ́ fún yín rè. Nítorí àwọn ọkùnrin oríṣiríṣi ni wá. Èmi inú wa máa láìkí rọ̀máǹsì pé kíyàwó ẹ máa ṣe dáadáa sí i. Ẹ mọ̀ ojútọ́ àfifẹ́ yín gbà tá a kọ́kọ́ wà léwe tẹ̀ ń wọ skimpy tẹ̀ ń wọ aṣọ bíi ayara star. Tó bá ti ń di pé ẹ lè ṣe gbogbo yín mọ́, ẹ ti ń lò rọ̀máyà àbí bẹ́ẹ̀ kọ́ tẹ́ ẹ̀ kí ń fún wa ní gbogbo rọ̀máǹsì yẹn mọ́, a máa dọ̀kun ẹ̀ láti mójú lọ ọ̀tá. Àbọ̀rọ̀ mi ò yé. Ẹlẹ́ǹkejì bẹ́ẹ̀ ni pé ọkùnrin kì í fẹ́ kí obìnrin ó máa gbọ́ òun lẹ́nu. Tó bá sọ pé ó kún kíyàwó náà gbà pò kún. Bọ́kọ bá sọ pé ó fà, bọ́kọ bá sọ pé ó fà kíyàwó gbà pò fà. Nítorí pé a máa ń sọ pé kò sí bí àkárìgbò ṣe lè kéré tó, òun ló lórí rẹ̀ mọ́ ọkọ, òun ló lórí aya. Ṣé kìí ṣe pé ẹ máa ń gbọ́ ọkọ yín lẹ́nu? Ní pé ká wá jáwé ìjókòó jẹ́ ká já lọ́kọ yín lọ́wọ́ kó mọ̀ ṣe bí dọ̀dọ̀yọ̀. Àìyún wọn ò dá o, torí pé ẹ̀yin náà bímọ ọkùnrin.
ẹ wá là hàn mí gan bí bàtà ṣe ń ké ní mẹ̀ṣẹ̀ wọn lójú fẹ́ ewu lẹ́yìn ṣe tí ò dáa. bàbá àgbà ò ní tán lórílẹ̀ ṣe rí lákọ̀ọ́kọ́ ná èyí tẹ́ kọ́kọ́ mẹ́nu bà yẹn mò ń ṣe bí obìnrin ṣe ń ṣe lọ́ọ̀dẹ̀ ọkọ mò ń ṣe fún bàbá Kóredé o mò ń sóúnjẹ fún lásìkò mò ń tẹ́ lọ́rùn lásìkò kódà màá fọṣọ ẹ̀ màá fọ bàtà màá tún lè ṣe ṣùgbọ́n bí mo ṣe ń ṣe gbogbo ẹ̀ tó náà kò tó ẹ́ bàbá Kóredé lọ́rùn o tó bá wá jẹ́ ti ìwà bàbá èmi náà tún fi ìwà kún bẹ́ẹ̀ ni bàbá ṣùgbọ́n èmi mọ̀ wípé ìdí tí bàbá Kóredé fi ń ṣe bẹ́ẹ̀ ni wípé ó ti ń ní ojú mi níta. bàbá Kóredé tó bá lọ bí iṣẹ́ tó bá máa dé kò sówó náà ló máa pariwo iṣẹ́ la rí àròwó. ẹ jẹ́ ká wá tún wá ṣe báyìí tó bá jẹ́ pé yìí nífẹ̀ẹ́ bàbá Kóredé dáadáa iṣẹ́ la rí àròwó àwa lè bá yín ṣiṣẹ́ kan tọ̀ ọ́ débi pé yóò mú fi rí owó àbọ̀rọ̀ mi ò yẹ àbí kí lè fẹ́ gan-an kí lè fẹ́ kí n ṣe gangan. ṣe rí bàbá lórí mi ohunkóhun tó bá gbà wá láti ìta tí òun ṣe wípé bàbá Kóredé fojú rí sójú báyìí tí wọ́n bá gbé fún bàbá Kóredé ò ní gbà o kò ní lò ó nítorí ó jẹ́ ẹni tó alágídí ni ó ń tajà níbi tó ti ń ta ọjà ṣùgbọ́n ó níbi tó lọ ń náwó sí níta ìdí nìyí tí mo fi sọ fún yín wípé ẹ bá mi já ewé ìjókòó jẹ fún un bẹ́ẹ̀ ni bàbá kò jù báwọn lọ. a jẹ́ kí bàbá Kóredé ń fowó kànga dé kànga lọ iṣẹ́ tá a fi rán gùn òun ni kò jẹ́ bọ́ èyí tá a fi rán kàlà ni kò jòkó iṣẹ́ tá a fi rìn mí Arinaja ni pé kí n jáwé ọ̀tún jáwé tó sì kí n fi mọ́ra wọn ewé ń jẹ́ òògùn tí ò jẹ́ ewé rẹ̀ lókù kan ewé kan mọ̀ pé ìgbéwé ní jẹ́mi lójú ọlọ́ èmi lọ́lọ́ fi lọ́ọ̀gùn èmi látàrí fi jó òògùn èmi làdó òkó òògùn sí èmi làjà àtọ́jú òògùn sí dọ́mọ ẹni n ó ṣe fún yín àmọ́ kì í ṣe nǹkan tá a lè ṣe ní kánjúkánjú báyìí ẹ padà wá ní tó bá máa tó ìwòye ọ̀túnla ẹ padà wá n ó gbèwé lé yín lọ́wọ́ kẹ́ lọ rè é lo ewé. ẹ̀yin ọ̀rẹ́ mi mo máa ń lálàá lẹ́nu ọjọ́ mẹ́ta tí ìyá ọ̀rẹ́ wa ìyá Kóredé àlá tí mo dẹ̀ ńlá ò dẹ̀ dá ṣẹ́dẹ̀ mọ̀ pé àlá mi ó máa ń ṣe mi mọ nǹkan tá a fẹ́ ṣe sí o ó ti sú mi o. fún làṣà máa wá bá sọ̀rọ̀ báyìí tó máa wá gbọ́ aláyíndẹ̀rẹ̀ ó máa ń ṣe. Joseph alala òye mọ́ lálà sálà tó dáa sáà ní this time around òye mọ́ lálà ṣe bẹ́ẹ̀ ti pé ìyá Kóredé ọ̀nà gan. mo ti pè é ó lóun ń bọ̀ bóyá ó tún ya bì kan ni. ó yóò ti débí látàárọ̀ ẹja dúró. owó òun náà ló dé. ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ wa ṣàlàfíà ni àwọn ọmọ wa ń kọ́. àwọn ìyá lálà Joseph wọn náà tó lálà sí ọ. ìdí tí mo ṣe pè ẹ́ pé kó wá àlá tí mo lá sí ẹ ò dáa rárá òun mò ń ṣàlàyé fáwọn ọ̀rẹ́ wa kó tó dé tó bá ní àwọn ìrìn tó ń rìn nílé ọkọ tó wà tí ò dáa kó lọ ṣàtúnṣe torí ìgbẹ̀yìn ẹ̀ kò dáa rárá o ẹ sọ fún un ìgbẹ̀yìn ẹ̀ ò dáa ó dẹ̀ mọ́ pàlà mi máa ń ṣe. ó gbọ́ ọ̀rẹ́ wa ìrìn wo ló ń rìn lẹ́nu ọjọ́ mẹ́ta tí ò dáa. ọ̀rẹ́ mi bá máa ṣe ń bi ni nìyẹn o irinwó ni mo rìn o àwọn alálà alábúná máa ń lá èmi ò mọrú àlá tó ń lá o wọn ò lálàá pé mo lówó kán lálàá pé mo kọ́lé àfàlà pé mò ń rìnrìn kùnrin èmi ò rìnrìn kùnrin owó ọwọ́ mi ní lókè ọlọ́run rínú mi ó dẹ̀ rí ọkàn mi èmi ò rí ìrìn kùnrin kankan ẹni tó bá ń lálàá àwọn Joseph alálà àwọn náà mọrú àlá tó ń lá o. ìyá Kóredé ẹ̀mí ló mo pè yín ẹ mọ̀ pé àlàwọn máa ń ṣe tó bá jẹ́ pé ẹ ti bẹ̀rẹ̀ ìrìn yẹn ó máa wù mí kẹ́ jáwọ́ ń bẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé ẹ sì ń gbèrò ni ìbádá kẹ́ má gbèrò rẹ̀ rárá mo fọlọ́run ọba bẹ̀ yín o òótọ́ ọ̀rọ̀ dẹ̀ rèé wọ́n ló korò ó dẹ̀ máa wù mí kẹ́ ẹ gbọ́. ṣé rí èmi ti mọ̀ wípé ìgbìmọ̀ tẹ̀lélẹ̀ ẹjọ́ gbìmọ̀ pọ̀ lé mi lórí ni kò dẹ̀ ń ṣẹjọ́ yín
ọ̀pọ̀lọpọ̀ nu yín ẹ̀ sí ní ọkọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín òun lẹ ṣe ń ṣe ìlara mi ṣe rí ẹ jẹ́ kébì wá sọ nǹkan kan fún yín nǹkan tèmi máa ṣe inú mi ló wà o èmi ni mo ní bàbá Kórèdé àrà tó bá dẹ̀ wù mí ni mo lè fi bàbá Kórèdé dá kò sí nǹkan tó kan ẹnikẹ́ni ńbẹ̀ ẹ̀yin náà ẹ lọ dílé yín mú kó ní kálukú kó lọ rún aṣọ ẹ̀ níbi tó ti ya àwọn alálàábú ẹjọ́ yín dẹ̀ pọ̀ ṣèbí torí pé ẹ pè mí sí mo dá yín lónìí ire o. ṣó wá ń lọ nìyẹn báyìí. ẹ̀ẹ́dẹ́bọ̀rẹ̀ yín sọ̀rọ̀ mọ̀ tí ọ̀rẹ́ yín pa abánidàkìmọ̀ ìbánidébẹ̀. Ó ṣe wá jẹ́ tèmi báyìí torí Ọlọ́run orúkọ mi lẹ́mọ̀ọ́dá ọ̀rẹ́ wa tó lóun lálàá ó ti bá wí èwo wá ní tèmi ẹ̀wọ̀ ẹ fi mí lẹ̀ o ìyá Kórèdé. ẹ ṣáà máa bára yín sọ̀rọ̀ ibi tẹ́ bá ti ra yín dé ẹ̀yin nu Ọlọ́run. Ọlọ́run aṣáánú èmi ti sọ tèmi o. bẹ́ẹ̀ ni ẹ ti gbìyànjú ti yín. dunamis gbogbo ọ̀rọ̀ tó o bá mi sọ lórí fóònù pátá ẹni mi ti gbé ìgbésẹ̀ lé lórí àwọn gbarumọlẹ̀ sì ń jẹ́ kó yé mi pé ìdí pàtàkì tí bísínẹ́sì ẹ ṣe ń lọ bó ṣe ń lọ yìí ni pé ọ kì í náwó sí ìyá rẹ bó ṣe ń náwó sí tẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀. bàbá ká má parọ́ mo máa ń náwó sí wọn o àmọ́ recently yìí ni mo kàn wò pé tí n bá dé ni kí n lọ bá wọn kí n lè ṣètọ́ mi fún wọn mo ṣe máa ń ṣe. ìtọ́mọdé bọ̀ ni o ńṣe lọ bá kú òǹdìdò nítorí pé erémọdé ni lóòótọ́ mo máa ń ṣiṣẹ́ fún ọ tó sì máa ń jẹ́ bí iná tí mo ń gbà bí ẹ̀jú àmọ́ mo ṣàlàyé fún ọ pé bàbá ń bá rí ibẹ̀ ní pé èyí tó ṣe pàtàkì ń bẹ̀ jù ẹni pé ẹlẹ́dàá àyà rẹ̀ ẹni ń pèsè fún ọ dewé àtegbò tá à ń ṣe fún ọ a kàn ń fìyún ṣe bákọ̀ọ̀pù fún ọ ni o tẹ́lẹ̀dá àyà rẹ̀ gangan ló ṣe kókó ọ padà lọ rèé mọ̀ ṣe ẹ̀tọ́ fún ìyá rẹ̀ nítorí pé orí ẹni báyìí ní ìṣẹ̀ṣe ìyá ẹni ní ìṣẹ̀ṣe ẹni bàbá ẹni ní ìṣẹ̀ṣe ẹni mọ̀ bọ̀ ìyá rẹ̀ o ìyá rẹ̀ jẹ́ èèyàn pàtàkì tó o gbọ́dọ̀ máa tọ́jú nínú ayé yìí ṣé ọ wá rí bọ́ ọ ṣe wá dé yìí gbogbo nǹkan tó jẹ́ kó o ti fún ìyá rẹ̀ látẹ̀yìnwá gbogbo ẹ̀ pátá ni kó o kó jọ kó o lọ rè kó fún ọ kì í ṣe pé ìyá rẹ̀ ní ń bínú o àmọ́ ẹlẹ́dàá ìyá rẹ̀ ẹni ń bínú ṣé o mọ̀ pé orí ìjà ju oògùn lọ lọ́ọ̀rẹ́ náwó sí ìyá rẹ̀ o yóò máa ju ọṣẹ o ìyà ò ní jẹ o torí pé ìyà kì í jẹ olú àwúrẹ́bẹ òṣì ò ní ta o nítorí pé òṣì kì í ta òṣì mẹ́ ọ̀kàrẹ̀ ẹ ṣeun bàbá ọ̀kàrẹ̀ ẹ ṣeun o. ẹ ń gbọ́ gbàgbàgbà wọn. bàbá ẹ trust me. bá a sọ fún next person kó lọ ilé. ó dà bàbá ẹ ṣe o. àbí bó o lọ ṣe wà ní ayé tó lè tọ́jú ìyá rẹ ìyá rẹ. bàbá àbọ̀ rúbọ yìí. ẹ làbọ̀ ìbọn ṣíṣe ogbó àtọ́ àsúrè ìwòrìwò fún ẹ̀yẹ iṣẹ́ yín ti wà lẹ̀ ìyá Kórèdé. atakálàmájà ni fàájẹ́ àfàkálẹ̀ ní ti lọ́bọ̀lọ́bọ̀ afárùngbọ̀n má fàárí ní ló dífá fún Ọ̀rúnmìlà nígbà tí bàbá ń bẹ láàrin ọ̀tá wọn ni ó kàrà ńlẹ̀ ẹbọ ni ó ṣe ń pé mo lọ́tí mo lóbì ẹbọ ara ò lè rí mi bájà ọ̀yá ẹmu omi tá a bá fi sẹ́yìn adìẹ kì í mọ́la ọ̀yá ẹbú kẹjẹ. ẹbú abẹ́jẹ́ ẹ̀ tá ń jẹrí ni ìgbóná gbóru làjọ pọ̀lọ́ tó bá tutù àwọ̀ òyì gbogbo ohun tẹ́ ẹ bá ti ń bá a sọ báyìí ni ó mọ̀ gbọ́ kò ní í yíhun ẹ jẹ́. ó ti ṣẹlẹ̀ báyìí àbúrò mi o it don't happen now ìyàwó mi ń sìn láti bí tí mi ò bá sì ṣe ìmọ̀ǹtì gan àbótí lé ló ti pack out kúrò nílé ló ti kẹ́rù jáde mi ìdẹ́mọ́ bí tó lọ mo béèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ẹjọ́ tí bá mi rí ìyàwó mi wọn làwọn ò rí mo dọ́dọ̀ àwọn àbúrò ẹ̀ wọn làwọn ò rí bí mo bí tí màá wà sí ó ti sú mi o mo ti wá káàkiri o
bí n bá tún wá pé kò ní gbé kọ́ bó ṣe máa wúkọ́ mìíràn rè kò gbé mi mọ́ tí mo fẹ́ ṣe mọ́ o. wọ́n ní Yorùbá ní ẹni tó bá mọ ibi tọ́rọ̀ máa kú sí ọ̀tá ọlọ́rọ̀ ni bẹ́ẹ̀ ni kí làwọn nǹkan tẹ́yìn náà ń ṣe àwọn ìwà wo lẹ̀ ń wù fún wọn tó fi kúrò rẹ̀ kó sì mọ̀ pé ìyàwó yìí ń ṣe èèyàn bẹ́ẹ̀ o àwọn kí lẹ̀ ń ṣe àwọn ìwà wo lẹ̀ ń wù kí lẹ̀ ń ṣe tẹ́lẹ̀ àbí kí lẹ̀ ṣe tẹ́lẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ sí ní wù àwọn ìwà wo lẹ̀ wù tẹ́lẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ sí ní wù ń sìn. ìwà ṣé wà mí wà burú ni ẹ gbọ́ ṣé wà mí burú. mi níwà ní burú ẹ̀gbọ́n mi ò ẹ má ṣe ẹ ní jáwé o ẹ má ṣì mí gbọ́ o mò ń béèrè ní tó fi lè kó ẹrù tó fi lè kó kúrò nílé òun mo fi sọ bẹ́ẹ̀ o. nọ́mbà tó yẹ kí n ṣe sí ni mò ń ṣe sí. ẹ ṣúọ̀. gan 100 tó kàn tó fi mọ́tò fi pack out nìkan ni ò yé mi. Talk to your friend o. Neighbor, you don dey reach a week wey I never see you for shop. I dey house you know. Wetin happen? Hey, my wife now my wife case e don dey bother me. Shebi I tell you. So your wife don come meet me tell me wetin you do. I come meet you tell you but I no know why you no come back to your senses. Èbú mà nìyẹn ó bá mi sọ̀rọ̀ ọmọdé tí tó yẹ kí n ṣe ó wà ní mi ò ní sense. Wetin wrong with you my friend? But I don tell you I explain this thing to you tell you say make you try coordinate yourself. Now you don see. My friend. Shey na why you call me come house? You better be on your own o. Shey you get anything wey you wan tell me aside this one? Because me I wan dey go shop o. I wan go sell my market. Thank you, God bless you. You go sell. Thank you. Dey go. Nothing around shop o. Bye bye o. Okay. Bọ̀dá mi. Àbúrò mi. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ ọmọ ìyá. Ká sọ̀rọ̀ ọmọ ìyá. Kí ni àwọn nǹkan tẹ́yìn náà ṣe àwọn awolẹ̀ wù sí mu kan fi páàkì kúrò ní. Kọ́sí mo pé ìyàwó yín ò ń ṣe èèyàn bẹ́ẹ̀. Ẹ̀yin náà ẹ kù bùkù díẹ̀ o. Ìyàwó yín gan ṣe díẹ̀ kàtó. Kí tí wọ́n pè mí kán ṣàlàyé fún mi. Ọmọ Ìgbò fẹ́ ó bú mi pé orí mi ò pé. Ìwọ náà tún fẹ́ bú mi again. Èmi ò lè lórí yín ó pé ẹnu mi ò gbà. Mo kàn ń sọ fún yín pé nǹkan tẹ́ ń ṣe ò dáa. Kí ìwà wo lẹ́gù gangan fún wọn tó fi páàkì ẹrù kúrò ní. Ṣé ti wá pé wọn? Tó gbò tọrọ. Èyí ló lọ tèmi mi ò rí pé mo wà tó báàdì wà tí ó dá. Kórèdé ń kọ́ ṣọ́ọ̀tì mo lọ. Ẹ̀wà gbọ́ béèrè ìbéèrè wo ló ń bi mí? Ọmọ wo ló kí ẹlẹ́gbàá tó ti wọnú ilé? Ó lè wà nù yàrá mo kàn ní ìbéèrè náà ni. Mo ti pè é kò gbé kọ́ mo ti wá mi ò rí kí ni solution kí ni tá a máa ṣe ìgbésẹ̀ wo la máa gbé tó jẹ́ kí n pè é nìyẹn náà. Èmi náà pé wọn bàbá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀yin náà ibi tẹ́ bá mọ̀ pé kù sí ẹ yíwà padà torí mo mọ̀ yín ẹ lágídí ẹ yíwà padà díẹ̀. Ẹnu tí ẹ gan mú. Ẹ má bínú. Torí mo fẹ́ bá mi sọ̀rọ̀ ẹnu ẹ mú tó báyìí. Bọ̀dá mi ẹ má bínú mo kàn sọ fún èmi mọ lágídí. ẹ má bínú. Ẹ má bínú. Ó dà kò sí wàhálà sábà mi pè é ní tó bá ti sọ jẹ́ kí n gbọ́ mọ̀ pé bóyá tó bá rí kọ́ọ̀tì ẹ̀ pé ó tún máa gbé. Kò sí wàhálà má ti bá wọn jà bíkọ́ fún wọn sọ fún mi wọn sọ kọ́kọ́ fún mi wọ́n dẹ̀ páàkì wọ́n dẹ̀ lọ. Sábà mi béèrè gbogbo ló wà ibi tó wà yẹn gangan ni kókó. Àwọn tó ń gbé mi sórí bíi ti gèlè ìbànújẹ́ kò jìnnà sí wọn tefetefe o ikú má pọ̀ tá mi kó lè ríran o. Babaláwo ìkà ojú mi ò lè tàn mí jẹ mo mọ̀ pé wọ náà ni. Arákùnrin kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ọ́. ṣé ẹ gbádùn ṣá. mo gbádùn gidi. Orúkọ wo lẹ pè mí láìpẹ́ yìí. Babaláwo ìkà ni. Èmi babaláwo ìkà. tí wọ́n ṣe babaláwo ìkà ni lọ́gbàyàwó mi àbíyàwó mi ò sí lọ́ọ̀dẹ̀ rẹ. èdè ń dìn ní ṣé tó bá ń dìn ó yẹ kẹ́ ẹ mọ́ díjú ni. ìmọ̀ tí mo ń sọ àbúrí mi ò pé ṣé ọgbàyàwó mi ni ọwọ́ ńlanu bí ẹnu dèdèrìn bí ẹnu pẹ́pẹ́yẹ. èmi gbàyàwó yín. ìyá kọ́lẹ́ ní òsì lọ́ọ̀dẹ̀ rẹ àbọ̀ níyàwó ńlé tẹ́lẹ̀ ìwọ babaláwo kà babaláwo olè olójú kòkòrò ó lè. ibi tí wọ́n ti mọ̀ pé ayé ń ṣe yín nù. bí kì í bá ṣe bẹ́ẹ̀ ni ṣé ìyàwó yín sọ pé mo wá fi tipátipá wọ́ òun kúrò lọ́ọ̀dẹ̀ yín ni àbí òun gangan ló fọ́ fún mi ó lóun ò rí ansan babaláwo rí torí ẹ̀ ló ṣe gbà fún mi. Babaláwo lọ́wọ́ kàjọ́ fẹ́ òyàwó mi lè fọ́ fún ọ láíláí ó lo oògùn fún ní nǹkan ni ó fún ní nǹkan jẹ fún ní nǹkan lónìí. èmi lóògùn fún ìyàwó yín bẹ́ẹ̀ mo sọ fún ọ. ẹ ìṣọkọ séèyàn ọkọ báńkẹ́ ni ọkọ òfútù fẹ́ tẹ̀ ní tó bá yẹ pé ẹ̀yin jẹ́ ọkọ gidi ni ṣé ìyàwó yín ó kú lẹ́ẹ̀dẹ̀ tí yóò máa wá èèyàn kan kí bẹ́ẹ̀ ṣe wà ṣúgà ti pọ̀jù lára yín ló fà tí ì bá yẹ pé ṣúgà pọ̀ lára yín ni ẹ yìí jin ìyàwó yín dáadáa tó bá yẹ kí ẹ máa ń kó fún dáadáa ni
kò ní lọ máa wá èèyàn kiri ó ti rí pé èmi gùn ń ló ṣe wá sọ́dọ̀ mi tí mo sì fi eyín jápátá mọ́ ń dì. ṣé onítọ́sán wà láì rọ́ lọ pa wọ́n bè lọ́wọ́ ìyàwó mi kí wàá pé olóǹkan fún kò lè ṣe nǹkan míì láíláíláí mo mọ̀ gúdù gan mọ̀ ní mo mọ̀ burú gan mọ̀ ní. nǹkan tẹ́ ń tọwọ́ bọ̀ yìí ẹ kàn lọ́wọ́ o. ìwọ gọ́ kàn lẹ́sẹ̀. ìhun tẹ́ ń tẹsẹ̀ bọ̀ yìí ẹ kàn lẹ́sẹ̀ o. ìwọ gọ́ kàn lápá. bàbá yìí ó ní stroke o. ìwọ gọ́ ní stroke. tí n bá mú ọ sọ́wọ́ ẹ̀jẹ̀ ó gbẹ o. tí n bá ju ọ kádò bẹ́ẹ̀ ni mo wí fún ọ. adúrú mi ò ní kádò. bẹ́ẹ̀ ni ọmọ tó ń sìn. èmi máa ní. ìwọ wo. èmi ọ̀lẹ́yẹ lóògùn ọlọ́ọ̀gùn lẹ́yẹ èmi àfi pọ́npọ́n paná orí abisigidi lẹ́yìn ilẹ̀kùn èmi tí mo ti forí àparò gúnṣẹ́ mo ti forí di àparò ṣóògùn náà nílé anídẹ lóògùn mo ti fagaragun dá wọn bùbá èmi gángan lóògùn. ìwọ wo lóògùn. bẹ́ẹ̀ ni. ìwé aláwìyé ló ń kà fún wa. ìwọ abaláwo wọ sọ́ọ̀bù ló ń dẹ mọ́ wájú tèmi. èmi ìwọ abaláwo wọ sọ́ọ̀bù. ẹ má pa orúkọ mi dá o Arinaja ni mò ń jẹ́ o òkòkò mẹ́kí ọmọ ajímú tábà oògùn ìlú Ògùn ni mo ti wá tí mo ti ń fojú Ògùn mi ṣoògùn ju Ògùn lóògùn lójú Ògùn ni mo ti ń fọ̀pọ̀lọpọ̀ Ògùn rúmọ lóògùn dànù bẹ́ẹ̀ ṣe wà yìí nǹkan ṣẹyìn o. nǹkan sì ọ wo bí ìnẹ́jọ́ kankan bọ̀ ọrùn ìyàwó mi ni ọ lọ túlẹ̀ tó o bá túlẹ̀ irú ọ̀fàyè irú ọ̀ka. èmi bẹ́ẹ̀ mo sọ fún ọ ó dà wọn ò ní túlẹ̀ bẹ́ẹ̀ ni ṣẹ́ẹ́rí bẹ́ẹ̀ náà ṣe wà yìí tí nǹkan bá bá yín tán tí n bá ṣàṣìyín tán ẹ̀ jò. àṣàṣì ìmú bèbí. àṣàṣì ìmú bèbí. ẹ̀yin wá jẹ́ bèbí. fìlẹ̀. tẹ́ ẹ ṣẹnu bíi kéètọ̀ yìí tẹ́ ẹ ṣe níbi lógo wọ́sàpù yìí bẹ́ẹ̀ ni mo wí fún yín tí n bá ti ṣàtán ní present yín ẹ̀ dẹ̀ di throwback. àwọn go di throwback. ẹ̀ di throwback. ó di throwback. ó dà. back to sender ó di throwback. bí ikún ló lóko bí tàkùté ni yóò ṣojú èmi àti yín. èmi àti ẹ. bẹ́ẹ̀ ni mo wí fún èmi àti ẹ. bẹ́ẹ̀ ni. ìyàwó mi ń lẹ̀ tọ́ ọ bá fi ilẹ̀ ọkàn nínú yomi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. èmi ó lè. tí ó bá ṣe pé èmi gan mi ní taste ni àbí bẹ́ẹ̀ kọ́ ìyàwó yìí tẹ̀ ń pọ́n lè ṣé mọ̀ pé ọyàn kan ló ní ọmú kan ló ní ìtókù padded bra ló fi ń gbé foam bra òun ni ìyàwó yìí lò. ọyàn kan ló ní. èmi ó lè ní ọ. báwo ni mo ṣe ní mọ̀ ṣé máa bọ́bìnrin lájọṣepọ̀ mi ní tú lọ́mú wò ni. ọ tẹ lọ́rùn bẹ́ẹ̀ bí mo ṣe lo nǹkan mi nu. ìwọ sọ níyàwó lé tẹ́lẹ̀ ni. èmi single ó níyàwó lé. single lèmi. single ni ọ. single ni mi. abalabajọ la ló fi ń gbàyàwó níyàwó. èmi gbàyàwó ìyàwó yìí ló kọ́ fún mi o. ẹ mọ ohun tẹ́ ì sọ o. mo lè péjọba lórí ọ̀rọ̀ yìí o. péjọba. ìjọba lè bá wa dá sí o. èmi kò pè ọ lẹ́jọ́. ọ̀dà kò sí wàhálà. wo kan bọ́ọ̀ bá fi ìyàwó mi lẹ̀ láàrin mi àti ẹ gbàdúgbàdú yóò tó gbowó àgbàdo lọ́wọ́ èmi. bẹ́ẹ̀ mo sọ fún ọ. wọn ò jẹ́ kó yé yín ẹ wà tàrí ẹ wò orí ẹ̀yìn awó ò lè po orí òrò ẹrù orí dorí àtẹ èmi ló náwó àbùkù sí Chineke náà pọ́ọ́gì ewé o ká lọ rè ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ eléyìí náà mo fẹ́ fi ṣe nǹkan tí ò dá tẹ́lẹ̀ ni àmọ́ ní báyìí wọn kà tiẹ̀ mọ́ ìgbín ní ṣàgbákò iyọ̀ ọ ṣàgbákò mi èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ èmi lọ sọ pé mo gbà yàwó ẹ gbọ́ bí mo ṣe rí i ṣé mo lè gbà yàwó èèyàn obìnrin ló fọ́ fún mi èmi kọ́ ni mo fọ́ fún mi tí ó bá yẹ pé mo máa ń tẹ̀ jẹ́jẹ́ ni tó wáyé pé bí àwọn obìnrin ṣe ń fọ́ fún mi ni mo ṣe ń fi eyín jápátá mọ́ wọn dì ní ìjọba ó ti gbé mi àmọ́ kò sí wàhálà ọ̀rọ̀ wọ̀ mi má jẹ́ ń tẹ̀lé wèrè jẹ́ ń pápá bíbá ó lè lọ gáàngì àwọn bọ́ìsì ó lè lọ pa àwọn ẹnì àwọn adébọ́ọ̀gì kankan pé kọ́ wá dé mi lọ́nà ó dà kò sí wàhálà. My friend, this is your brother, my wife. How you don't carry am? That's why I am too. So right now, what will go come? I don't know what we go do now. What if you say me we do? We no fit go police station because police no fit arrest Babalawo. They go dey fear. Wetin make we do now? I don't even know it. Hey, let God help us. So who I go call like this? Who I go call like this? I don't see who I go call. I don't see him. Alado. Not the Alado. I pray may you answer me. Alado. kí wá ṣe kí ni ẹ mọ̀ bá sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ báyìí. ṣáyìí ti wẹ́ǹtì ilẹ̀ fáwárí ni. ṣebí tá a bá wà tábàkì náà tá a rí o fa lówó àjàmọ́ ọmọ ṣebí King Kong. What are you what? ìyàwó ẹ̀gbọ́n mi ni babaláwo ti dá ní ibẹ̀ lọ́wọ́ àmì ìmọ̀kàn tí mo fẹ́ ṣe mí ìdẹ̀fẹ́ lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá. ẹ̀yin náà lọ bẹ lọ gbà padà. wà á lọ aládòde jọ òde nìyẹn máa bọ̀. kí wàá ní kí n ṣe fún yín kí ló dé tàṣẹ ti tọ́jú tí a ṣe ìtọ́jú tèmi rí ni. a máa tọ́jú yín ní sèmá bìnrin jọ. sọ ní nǹkan tó fún mi lọ. aládò yàgbà. kí lélẹ̀ lójú ọwọ́ fún mi sí sókè àbòsí ló wà bẹ́ẹ̀. gbaná má wọrí tó bá ti parí. ọ̀gbẹ́ni sẹ́ńjì lélẹ̀ gbowó ẹ̀ lọ́wọ́ mi jọ. ó yá gbà sí òde nìyẹn.
tó ti mú kinní yẹn ni ó yá ṣáà má bínú. ìwà rẹ̀ ibo ló forúkọ sí tẹ́lẹ̀ tó jẹ́ sáátà kí ló dé tó ṣe bí ẹ tó dà láti tẹ́mú ó sì á ṣe bí sigidi. síwáàdà já máa lọ rẹ̀ báyìí. sẹ́ẹ̀rì gò lójú ọ̀nà. lójú yóò ta mi aládùn lè fẹ́ lò. ta ló bá wí síwáàdà sí mi ni. ìmọ̀ fábílẹ̀ tó lọ jìnnú. àlàyé má jágbe mọ́ mi kò sí nǹkan tó ṣe. ẹ mọ̀ gbàgbé ọmọ ẹ má ti dísèbù mi kí ni sáàsì ẹ. a ní kó má bínú aládòdé nìyẹn má bínú má bínú. ẹ bọ́ ọmọ ẹja ọmọ báyìí lọ bẹ̀ gbà náà. mi lọ ọmọ kékeré ni má bínú ọmọ kékeré ló ń ṣe má bínú má bínú. níbo wà bẹ. má bínú mo mọ bí a máa lọ. ẹ mú mi lọ sẹ́bi jẹ́ bí afájú. má bínú ibẹ̀ náà la ń lọ. ẹni wíńdà san fálò. ó yá a lọ ká máa lọ náà ká máa lọ náà yá ká máa lọ. ẹ pàṣẹ kí ni sọ́gbọ̀rọ̀ ọgbà gbogbo tí ń sọ ni. a ní kó má bínú aládòdé nìyẹn ṣó ti mú nǹkan ni. sẹ́tẹ̀mù lẹ ti lọ́ọ́ dé lé. Don't give you something. lórí ọ̀rọ̀ tó ń lọ ńlẹ̀ yìí ẹjọ́ kí la fẹ́ ṣe sí o. sẹ́kítírì wàláhì àwọn máa jà ní kí ló dé a máa ṣe mítìn a máa sọ̀rọ̀ ẹ̀yin máa pa òwe ẹ̀ máa ṣe bá ẹ̀ máa dà bá you should go straight why kí ló dé. ẹ̀yin alákọ̀wé wàhálà yín ti pọ̀ jù ìtọ́rọ̀ yín fi máa ń sún mi èwo nu wa nù lù láàgbọ́n tó ń ṣẹlẹ̀ láàrin Arinaja àti ìtàngbàyàwó rẹ̀. alága à ń pọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀ ó ti ní àrònú o ṣé bẹ́ẹ̀ ṣe mọ̀ wò ní táṣọ òní bọ́mọ yẹn mọ́ tọ́mọ yẹn fi máa wọ bọ́ńṣọ̀tì wọ ọjà ẹ sì mọ̀ pọ́bìnrin lèmi èmi ò lẹ́mìí wàhálà o. ẹ ṣe àkúpadì sẹ́rí nígbà tí ọ̀rọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi ìbàyí wá tí mo tún rí i pé ọ̀rọ̀ ó tún fò gan-an sápá bíi mo ti rò pé a fẹ́ sọ̀rọ̀ nípa ti òní òpó náà tá a sọ pé ó fẹ́ dàwó pé òjò báwo láti ṣe mítìnì ò tá a ṣe àwọn láńlọ́ọ̀dù yòókù tí ó sì láàrin wa tá a gàdá owó. wá rí yín gbé wá nǹkan tẹ̀ kàn rí gbé wá ni pé Arinaja ó gba ìyàwó ìkànnú àwọn láńlọ́ọ̀dù bó ṣe wá gbà kan nú ìyàwó àwọn láńlọ́ọ̀dù yẹn nígbà tí ìyàwó sọ ń sìn pé èmi tèmi jẹ́ alága ẹjọ́ kí ni tèmi ṣé mo jẹ́ ilé ẹjọ́ ṣé mo jorí Yomi Amsat lójú yín àbí ṣé mo jọ orí Yomi lójú yín àbí mo ń ṣiṣẹ́ Àmọ̀tẹ́kùn àbí kí nìyẹn ṣe gbà kàn mí wípé babaláwo gba ìyàwó láńlọ́ọ̀dù àbí ẹja mọ̀ntàǹṣe o ẹja mọ̀ntàǹṣe inú cda yìí o table man. ẹ fi àyè pé ẹ̀yin ni alága ẹ ti gbàgbé pé tó máa ní èmi ló kàn ẹ̀yin ló kàn o torí ẹ ń sọ sí pé ọ̀rọ̀ Arinaja kò tó nǹkan kan ó tó nǹkan Arinaja ní èṣù sẹ́yìn kúlẹ̀ bẹ́ẹ̀ wọ́n jẹ́ pé ẹ̀yin ló kàn o tí Arinaja tí ó gba ìyàwó rẹ̀ o. kò kàn mí ifi ń kẹ́ tó kàn mí báyìí. Arinaja gba ìyàwó mi ó fi ràn mí lọ́wọ́ ni at least tí Arinaja tó bá gbà mí láya wọ́n sá máa jẹ kúlékúlé wọn wọ́n máa jẹjẹ lẹ́jà èmi náà bó ṣe ẹ̀kọ́ kan ní sá máa lọ bá ìyàwó pẹ̀tọ̀ wọ́n sá ti gbọ́ lọ́wọ́ mi dọ́wọ́ bá mi wé ku díẹ̀ o bó sórí ẹja bá mi wá o. wo èèyàn kan tẹ̀ lé gba ìyàwó tèmi débi pé kí ni ìyàwó mi fẹ́ wá dọ́dọ̀ ẹ̀ ẹ wo sunsun ẹ̀dẹ̀ ní kéèké mi lọ bá Arinaja pé ẹnìkan ó gba ìyàwó yẹn kan kí ni gbogbo orú yẹn. ó dà ṣebí alága ni ó dà nísìn ní tẹ́ ẹ fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ gangan lèmi fẹ́ mọ̀ ẹ̀yin mélòó lẹ fẹ́ lọ. ẹ̀yin náà lẹ lè dì wá. tani. ẹ̀yin náà lẹ dúró yín lẹ ti tálága wa. tani èmi ní kápítẹ̀nì kù kí ló dé tẹ̀ ń ro kúrò mi wọ́n dẹ̀ lémi ní lídìí níbo ni mò ń lídìí yín lọ. kí ló rí láàgbó rí. ẹgbẹ́ yìí náà lẹ́lẹ́yìn ló kàn á sì dìbò fún mi. ẹ má tẹ́yìn bá dìbò fún mi ló wá ní ká máa forí mi lakú ṣé èmi náà ni mo gbà kálẹ̀ mi ni mo gbà ìyàwó níyàwó nìsín ẹ lè sọ pé ẹ máa wo didi sàmàlú sí di ń gbà ìyàwó àwọn fellow colleague mi ò wá ṣèyàn ẹ wá ní kémi lọ fèsì Arinaja kí n lead yín lọ bó. Chama ó dáná èmi ń fọlọ́tì ara mi yìí ń tẹ̀lé yín lọ ẹ̀yin ní kẹṣà torí wọ́n ní ọmọ akin kì í ṣojo. ọmọ ní síwájú jó gẹ́gẹ́ alága ni ó síwájú. ẹni sùúrù àyẹ̀mọ́jà dọ̀rọ̀ ipa pọ̀ sáré irú ọkùnrin yìí irú wọn gan ló yẹ kí wọ́n síwájú torí pé ìyàtọ̀ tó wà láàrin wa ẹ mọ̀ pé ìbílẹ̀ ni mí ìbílẹ̀ ni Arinaja
bí ìgbà tí ẹ̀tù àti ìbọn ni but irú bẹ́ẹ̀ ẹ ṣe ní kémi pé èmi ló kàn yẹn ẹ̀yin náà ẹ síwájú ẹ má jẹ́ kémi kó méjèèjì papọ̀ tẹ́yìn bá síwájú èmi á wá tẹ̀lé yín tí bá ti wá tẹ̀lé yín tẹ́ mọ̀ pé Arinaja ó máa pa ọ̀fọ̀ ẹ̀yin ò wá ní pọ̀fọ̀ èbó lẹ́ fi mọ̀ yí mọ́ lọ́wọ́ irú tó ń bá sọ pé àgbèrè ni kú gbọ́wọ́ ẹ̀yin kan sọ fún pé bùlù tó bá ní àgbèrè ni sìgìrì gbẹ́dà ẹ̀yin ò ní bàlá tó bá ní ó yá lúlẹ̀ kó kú ẹ̀ kan sọ pé bùlù bàlá bùlábù ẹ mọ̀ pé kò mọ̀ bóyá èdè àmọ̀dì lẹ́ ń lò fóun agbára ẹ lè mọ̀ kàyín káwọn ìyá náà dẹ tẹ̀lé wọn àwọn lè bóbìnrin ti bí sọ̀rọ̀. èmi ti bọ́ wọ́n sọ̀rọ̀. Arinaja gbẹ́sẹ̀ lé mi Arinaja tí èrò obìnrin pupa sójú. Arinaja gbẹ́sẹ̀ lé yín ṣé tiny table ẹ̀yin ni abẹ́ jákòtì. ẹ sì rí kúlẹ̀ ẹ̀ ń tì mí kí n ti wájú ṣé mi lálága ni ṣé ẹ̀yin lálága a ní yín tẹ̀lé yín. kí wàá lẹ́yìn tí èmi sí àbí kí lẹ́yìn sọ gangan. òyìnbó wa lè dá èṣù dúró òyìnbó mọ̀ṣù. òyìnbó. ṣé ìbò mọ̀ṣù. òyìnbó wo ni omi sùn ìgbà tí dé ara yín ò bá ti yíra ṣe mọ̀ pé ọ̀rọ̀ ara wọn ò bá jọ yíra wọn ó máa rí bákan bákan ni. ọ̀dà náà alága èmi fọlọ́ sí ara. ẹ̀yin ẹ̀sùn fún yín ẹ̀mí yẹn dẹ̀ jọ lọ. ló bá tán. ok ẹ̀yin ti gbà pẹ́yìn máa lọ àbí. ń tẹ̀lé yín ẹ̀ ṣù àdìbà ẹ̀yin ló kàn kó dẹ̀ ẹsẹ̀ lẹ́ẹ̀kejì. àbí bó wà ní. mi ti wà lẹ́yìn. bàtà dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí di ká ní mo ti sọ ó yẹ ká ní WhatsApp group ṣe eléyìí ní ìsìn eléyìí tàbí ṣe mítìnì yìí sìn kò ní sínú pé ẹnì kó mọ̀ ti kú síra wọn á ti mọ̀ pé WhatsApp group admin ó yá o pé babaláwo pé Arinaja lórí WhatsApp group o bó bá tiẹ̀ fẹ́ lu ọ̀fọ̀ gbogbo ọjọ́ máa fi ti gbọ́ àmọ́ ní kánàyọ́ kò sí wàhálà ọlọ́run ó yọ mí nínú eléyìí náà ẹ sì ní yóò sọ mi lọ sọ mi bọ̀ ṣé mo lára fa ni ìbò ni mò ń lọ ẹjọ́ tó lọ́wọ́ inú ń bí mi o ìpàdé ni ó lè wá sópin o. àgbà tí òbí ń lọ mẹ́ẹ̀ pọ̀. àgbà wo second time ń dúró dè yìí kò sẹ́ni tí ò bá yín dùn. àgbà tí òbí ń lọ mọ́ rẹ̀ pọ̀ alága ẹ̀ má bínú. ẹ wo tẹ́ dàbí kó sí àwọn èèyàn bá àgbà tí òbínú lẹ̀ ń tẹnu mọ́ àgbà tí má bá yín jà o ẹ kọ orúkọ àwọn tí oní pípédì ẹ sì sórí bíi bọ́nẹ̀tì mọ́tò ẹ sì ẹ má bínú. ẹ jẹ̀bù rẹ̀. èbúrò èso jẹ mí. ẹja sọ̀rọ̀ ń pa àwọn tí ń bypass iná láyé ẹgbẹ́ ilé. òun náà ni òun ní kẹsàn máa fi àwọn nǹkan tí ó yẹ ká máa fi lọ. next agenda alága. alákọ̀wé ní so ọ̀dọ̀ Arinaja tá a lọ èmi náà níbi lọ tí ó bá jẹ́ pé ó jẹ́ ọ̀rọ̀ iṣẹ́ CDA èmi fẹ́ máa lọ wọ́n sì ní àlejò máa ń pọ̀ lọ́dọ̀ ẹ̀ ká tètè lọ bí ta fẹ́ lọ ká tètè padà jàre. àwọn ẹja pàdé junction kí n gbọ́ kadà. níbo lẹ lọ níbo lẹ padà. ó sáà ń gbọ́ tí mo make call àwọn CDA ni wọ́n ní ká lọ sí ọ̀dọ̀ Arinaja àti chairman tó ti yé pé ìyàwó ẹni tó gbà lára àwọn kan landlord pé ká sọ pé kó fi ìyàwó ẹnìyẹn lẹ̀ so òun ni mo fẹ́ lọ bá ní dialogue. láàrin èmi àti ìyá ẹ bá ń dá wọn lóhùn bọ́ ẹ ṣeun láàrin èmi àti ẹ irú ìpàdé olórí ibú wo lẹ ṣe irú ìfẹnukò wèrè wo lẹ ṣe o káti ẹ̀ wá sọ wípé ẹ fẹnukò wọ́n ní kéèyàn lọ lé Arinaja kan lọ mú yàwó oníyàwó kó mẹ́sọ́ yẹ kó jẹ́wọ́ ni wọ́n ràn lọ. kí ló dé tí ò yẹ kó jẹ́ mi ìgbà tó jẹ́ pé mi lálága. torí pé o mọ̀ pé òun lálága tó o sì mọ̀ pé wọn ò nífẹ̀ẹ́ rẹ tó o mọ̀ pé wọ́n fẹ́ pọ́ dànù ni kì í ṣe pọ́nú oore ọ̀fẹ́ kankan kì í ṣe pọ́nú oore kan tí wọ́n fẹ́ ṣe fún ẹ níbi tí wọ́n fi ọ lọ wọ́n fẹ́ kí wọ́n fi nǹkan kan kí wọ́n pọ́ dànù èmi ò sì ṣetán láti sopó. kí ló kàn rò pọ́ńbé nǹkan tá à ń sọ yìí ṣé bí láńlọ́ọ̀dù jọ ni gbogbo aládùúgbò láńlọ́ọ̀dù Arinaja ó gbàyàwó láńlọ́ọ̀dù èmi dẹ̀ ní chairman ṣé kán fẹ́yàn jó yàwó di kí ni mi lè gbẹ́ díẹ̀ ni. ẹ sọ fún wọn pé ò lè gbẹ́ díẹ̀ tó o bá sọ fún wọn pé ò lè gbẹ́ díẹ̀ ṣé wọ́n mú ọ sí ni kí ni tiẹ̀ pé o fẹ́ lọ mú yàwó dẹ́kun ẹni tó ní ìyàwó ṣé òun ò lè lọ lé Arinaja kó lọ mú yàwó tiẹ̀ kó tó fi jẹ́ pé òun ló fẹ́ abàyà gbàǹgbà tó fẹ́ lọ mú yàwó oníyàwó kú. torí pé òun kò ń ṣe CDA kò joyè ní CDA torí àwa tá a joyè tí wọ́n dẹ̀ mọ̀ pa capable ni wọ́n rán lọ. èmi tó wọ́n fi jẹ chairman CDA ṣé ìwọ ọmọ tẹ èèyàn ní ìsinmi tí láńlọ́ọ̀dù kan bá ṣẹ̀ dé bóyá owó ọlọ́dẹ àbí èèyàn kan fẹ́ fa òpó náà àbí wọ́n fẹ́ ṣe kinní kan ó sì ní tọrọ kọ́bọ̀ tí olúwẹ̀ náà jẹ́ bẹ̀ as a chairman. as a chairman tó wá ṣe kí ló fi dà gbogbo tọrọ kọ́bọ̀ tí wọ́n fún ọ kí ló fi dà kí ló fi ṣe ṣé o fi tọrọ kọ́bọ̀ òun sọ fún mi ebi wọ́rọ́bọ tí mo ń ta yìí náà la fi jọ ń jẹun. ẹbí portable rẹ o wọ́n ní ẹ̀yin fans mi wọ́n ní mi lọ school tó lọ kí ló fi dà
school tó nǹkan tí wọ́n ń béèrè lọ́wọ́ mi nìsín ni pé gbọ́ as a chairman tí wọ́n ń pọ́n mi lé yẹn tí wọ́n sọ pé chairman o wọ́n wá sọ pé owó tèmi ń gbà ń bẹ̀ kí lèmi fi dà ní ìsìn báyìí kí mi lè lọ sọ́dọ̀ Arinaja. o lè lọ. táwọn CDA rán mi ṣe. o lè lọ. ṣé kí n kọ̀rọ̀ sí wọn lẹ́nu. kọ̀rọ̀ sí wọn lẹ́nu sọ fún wọn pé o lè lọ. sọ fún wọn pé o lọ sí dandan ni kí wọ́n pọ́n kékeré ni. jápọ̀ ọ̀dọ̀ Arinaja tó fẹ́ lọ kí ló jẹyó kí ló gbé mi ọṣẹ wo ló fi wẹ̀ kí ni nǹkan tó o ti lá tó o fi fẹ́ lọ kojú Arinaja tó sì mọ̀ pé tó fẹ́ lọ bá kì í ṣẹran rírọ̀. èmi ò mọ̀ pé ẹran ni tẹkmọ̀só ni mo fi wẹ̀ tó bá sì jẹ́ pé kí ni mo lá oyin tó bá ń sọ̀rọ̀ oògùn wo mo ti lò àìmọye supplement tí n bá dé chemist tí n bá ní ẹ bá mi sa àṣà pọ̀ ó lè tó 500 lọ́wọ́ báyìí tí màá da ìwọ̀n yàn màá dẹ̀ fi omi máa fi sàn lọlẹ̀. so oògùn mélòó gan la Arinaja náà ń lò fún rẹ̀. oògùn alásàpọ̀ ló fẹ́ lọ fi kojú Arinaja. kí n má lọ sọ́dọ̀ Arinaja. má lọ. kí sá má lọ. má lọ. ọ̀dà tí mi bá lọ sọ́dọ̀ Arinaja màá sá lọ sọ́dọ̀ Arinajo. ẹ lọ sọ́dọ̀ akíní tiẹ̀ pẹ̀lú Arinajo ṣé wọ́n ń ṣe alájò ta ni. mo fẹ́ lọ jó ń bẹ̀ ni. ẹ lọ jó kó o di jó bèlè. èmi ẹ tẹ́ ṣe jó bèlè pokoli ní mi. o sá lọ mo sọ. orí ọ̀kẹ́rẹ́ kòkó láwù ebi bàbá wí fọ́mọ ẹni agbọ́ òun náà ló délẹ̀ tán ní ìsìn ó ti Tojúbọlé ó ti rọ́ràn bọ̀ ńbẹ́ ó ti dílé babaláwo kó bọ́ọ̀tà kò bóòde mọ́ ṣe ti ríṣẹ́ báyẹn ní ìsìn. abánidá kì í bá ní débẹ̀ níjọ́ kínní àná tá à ń sọ̀rọ̀ àwọn kan ní pé kó fòkó máa nìṣó. ẹgbẹ́ ńlá ó ti dá gbogbo tẹ̀sán náà ni mo mọ̀ tówe bá jòwé ẹni tá a bá lè sọ̀rọ̀ èròjà níbo nítàn ọjọ́ kìíní àná tí mo gbọ́rẹ́ wa ń mọ̀ràn mi ò ní kó kó lé ọkọ̀ mo ti ẹ̀gbá mọ̀ràn náà ni pé rọra mọ̀ ṣe o ẹ̀mọ̀ràn ni mo gbà mi ò ní kó Tojúbọlé mi ò ní kó lọ bá babaláwo ó dé tán ní ìṣẹ́ wa ń dárúkọ mi èwo ní tèmi àbí bò wá ni. gídá ẹyẹ fò abẹ́rẹ́ wọn àwọn náà nìyẹn. tó bá jẹ́ torí ọ̀rọ̀ rẹ̀ wa lẹ ṣe pè mí kò sọ́wọ́ mi bẹ́ẹ̀ o ẹ ṣeun. nígbà tó ń bá dámọ̀ràn ṣé ò mọ̀ nígbà yẹn ni ó ga ọ̀rẹ́ mi ó lágbára. ó dojú ẹ̀tàn wọn méré. ìyá kí la wá fẹ́ ṣe báyìí ọ̀rẹ́ wa ni kò síbi ta fẹ́ tì sí. kò sí nǹkan tá a fẹ́ ṣe o ohun tó jẹ òun ló yọ. ìyẹn lágbára báyìí. ṣèbí èmi fún ẹ lówó ṣèbí tó dẹ́nà ni mo fi pè ẹ́ mo rò pé tójú ẹ ni mo fi fún ẹ lówó pé kó lọ bá mi bá máa yẹn ìwọ dẹ̀ ló ní ká padà náà kí ló wá fẹ́ kí n ṣe. àlàyé ṣe sùúrù jàre ṣe sùúrù mo ṣáà fún ẹ lówó àbí mi fún ẹ lówó ni o ṣáà ti dèèyàn padà báyìí àdúpẹ́ má bínú èmi àti ẹ máa pàdé ní street má bínú màá ṣẹ́tù ẹ má bínú ṣòtìgbọ́ má bínú. ìwọ lọ àbí kí ni mo fẹ́ ṣe báyìí nígbà tí mo rẹrù ẹlẹ́rù sórí tí mo fa tèmi dání kí ni mo fẹ́ ṣe báyìí wọ lọ ṣé mi ní jáwọ́ lọ́rọ̀ wọn báyìí ó ti sú èmi o. a lọ àbọ̀ ọmọdé a sì dúpẹ́ pé a jíṣẹ́ tẹ ẹ̀ràn wa bá a ṣe débẹ̀ a ṣáà jíṣẹ́ tẹran àkété pé a jíṣẹ́ mo kọ́kọ́ fẹ́ pè ṣàkíyèsí pé àmọ́ ńgbà tí mo rí i pé ó fẹ́ mọ̀ ṣe bí ẹni tí orí rẹ̀ yí pé ẹnu ń kùn ọ́ ó tẹ kọ́kọ́ fẹ́ máa sọ pé ẹ̀yin bó ṣe fẹ́ kí mi pé ẹ̀kújọ́ mẹ́gbẹ́gbẹ́ ní sọ́hún a ló ń kí pé kó kújọ́ mẹ́ta kí ló dé tó gba ìyàwó oníyàwó tó gbéyàwó oníyàwó sílé ẹnu tínú bá bí mi mo lè ní ó yá ọ gbúdọ̀ mú ọ̀pẹ̀lẹ̀ gan kó nu ilé òun pé ó yá fi lé ẹlẹ̀. kí ni mo wá jẹ́ kí wọ́n máa fi yànjú ìyàwó di téèyàn nílé gbẹ́dí ẹ̀ fún mo wá sọ fún pé tínú bá tún bí mi tán bá tún wá fẹjọ́ ẹ̀sùn mi mo fẹ́ dá ní nǹkan àwọn ọmọ òkú tí bá fi nǹkan sí ọmọkùnrin yìí olúwẹ̀ náà ni ó tún gbé dìgbàdìgbà wọ́n mọ̀ gbé bọ̀ kí nǹkan fẹ́ ṣe kankan gbé dé kí ní kí àwọn wèrè kí wọ́n lọ wá ìfún kankan wá níbo náà ti fẹ́ rí kankan wọ́n wá ìfún kankan tì wọ́n ní rí màá ní àbí ìgbà ẹni mi tó fi kankan tó bá fẹ́ sọ́dún pé ní sọ́hún bó ṣe Tojúbọlé rí kò lè ta yóò sì náà wojú ẹkùn ṣe rí gbogbo arúmọjẹ ní gbogbo lẹ̀kẹ̀ àti kíní sẹrẹsẹrẹsẹrẹsẹrẹ tó ń tà lọ́nà Òṣogbo yẹ kàn máa fi kíní sẹrẹsẹrẹsẹrẹsẹrẹ bẹ́ẹ̀ bá ṣe pé ojú kòkòrò wà lójú ọmọbìnrin náà lóòótọ́ èmi ò tiẹ̀ ká kójú kòkòrò ṣé ológun ni oògùn mélòó gangan la Arinaja produce àwọn tó ń ṣe paracetamol kí wàá nìkan ṣe
àtàwọn tó ń ṣe panadol ó níyẹn tó ń produce léde ẹlòmí tó bá ti lọ já ewé kan ewé wèrè o àwa náà dọ́gbọ́n sógun àwọn èso fún yàn ni èmi á mọ̀ ṣe ewédú lèmi ti ilé kẹta ó sì mọ̀ gbọ́ pé ẹnìkan ṣe ewédú tó bá jẹ́ tewé ṣíṣe tó bá jẹ́ pé tegbò wíwà ni ẹ má jà kásá sọ̀rọ̀ ẹ má jà gbígbà tẹ̀ ń tẹ́tílẹ̀ púpọ̀ olú ẹ ti ń kọ yín lóògùn àmọ́ ó sà ní kí n má bínú pé irú ẹ̀ ò ní sọmọ lọ́wọ́ ọmọ àmọ́ ní kí ọkọ ìyàwó kó wá mú ìyàwó rẹ̀ so kò ju bá ń lọ. chairman kó bẹ́ẹ̀ ṣe ń fẹnu yí ẹran sọ́bẹ̀ látẹ̀ kan ẹ̀yin lẹ́ ń dẹyẹ lórí Twitter ẹ̀yin lẹ́ ń di áyán lẹ́ ń di èèrà ẹ̀ẹ̀rí yàwó oúnjàwó ẹ̀ẹ̀rí mú wálé látàárọ̀ pẹ̀lú bó bẹ́ẹ̀ ṣe ń lé ẹnu tó abẹ́ ìwà gbà mí ni ẹ̀yin tèmi. ọ̀hún ẹ máa ní sùúrù. akíndìdìrín náà ṣe díẹ̀ bí òkú ìyá rẹ̀ alága ti gbìyànjú ẹ jẹ́ káláya lọ máya rẹ̀ o nígbà tálága bá fi nǹkan sáré náà jà ẹ̀yin yìí náà lẹ́mọ̀ sọ pé tó alága pààyàn o alága ṣe kinní o. wọ́n á ní àníjú oògùn wọ́n á ní pàgùn ló ń dalú ẹ̀ láàmú torí pé àti lo lẹ̀kẹ́ ní ìsìn wọn mọ́ta tó wọn mọ́ta àti pé ńgbà tẹ́mi ń bọ̀ kí ló dé tà mú ìyàwó ẹ̀ dání ṣé ìyàwó ẹ̀ dàbí chájà fóònù tó gbàgbé síbẹ̀ ṣé kásẹ̀ sọ pé à ń mú ìyàwó lọ ilé ọkọ oúnjẹ wọn mú ìyàwó lọ ilé ọkọ kémi máa jó àrí ìkàbọ̀ kí wàá ní kí àwọn fámìlì ìyàwó kí ni kan sọ kọ́lọ́ kí aláya kọ́ lọ mọ́ ayẹ̀ lọ́hùn ṣé kí n tún lọ ní ìsìn báyìí ṣé kó tún wá kí n tún nǹkan ṣe kí nǹkan tún ṣe òun náà. àti ìdúpẹ́ kí la wà fara wọn. n ta wà fúnra wa fún náà nù mo sáà ti sọ fún pé tó bá tún mú ẹjọ́ ẹ̀ wá á tà tójú tẹ̀ lọ́rọ̀ mi àti ẹ̀ á gbọ́dọ̀ fojú kanra wa mo ti sọ fún jọ tí n bá fojú kan báyìí tán bá tún sọ pé kínní tí nǹkan ò bá ṣe ẹ pàjá fún mi máa jẹ. àti ìdúpẹ́ kò ṣubú kò ṣubú. jẹ́rìí ìyá òyìnbó bẹ́ẹ̀ ṣe wí òtítọ́ ni ṣe rí alága wa ẹ̀yin ò ṣe tún máa ń ròyìn ṣe rí alága ẹjẹ ìròyìn ẹ fi ròyìn lẹ̀ ìwé ìròyìn wà lábẹ́ kúta. ẹ sì wá ní ẹ ń pètè ogun ẹ ń pètè ogun ẹ mọ̀ pé ogun ní í ṣe nímú èpè kì í ṣe níjà ogun ó ṣì gbogbo yín mú. èmi ò sí bẹ́ẹ̀ o. abẹ́ ìyá wèrè ni ẹ̀. tẹ́ ẹ dàbí throwback àjọkẹ́ aṣẹ́wó tó de mẹ́ka yìí bẹ́ẹ̀ ni ẹ̀rọ gbẹ́ mi mọ̀ tán yín gbogbo àwọn vendor tẹ máa ra cream lọ́wọ́ ẹ̀ ni mo mọ̀ ẹ̀ ń bá mọ̀tì lẹ́ máa ra cream promo time buy one and collect two abẹ́ ìyá wèrè ni èmi lẹ́ ń bá sọ̀rọ̀. Arinaja àbí kí ló ń pè ọ́. kò ní dáa fún ọ. what is your name yẹn gan. èmi ni wọ́n sọ Arinaja lálẹ́ lẹ́yìn. bẹ́ẹ̀ ni mo wí fún ọ ṣé alága nìwọ yìí. ṣé aṣáàrira lórí ìjókòó kí n jẹ́ ọmọ kan. sólógùn ni. irọ́ o. ẹ wò mí nítorí pé mi ì fẹ́ pa ẹ́ tí bá mú ọ ọkùnjọ Friday ò ní bọ́ lọ́hún lé. ṣé Ọlọ́run fẹ́ lọ kí Jímọ̀ ni àbọ̀ fẹ́ lọ night vigil níbo Ọlọ́run fẹ́ lọ Ọlọ́run ò lè kó láàyè tí wọ́n wà Arinaja Ọlọ́run sí gbogbo àwọn lálọ́ ẹ ò ní sí. alága ẹgbẹ́ tí ọwọ́ rẹ̀. ẹgbẹ́nu yìí sọ̀rọ̀ wo ọ ní làákàyè tó bá yẹ pé ọ ní làákàyè ni àwọn eléyìí àwọn èèyàn bí èkó ọ yìí wọn ò ní sọ pé kí ìwọ wá bá mi ìwọ náà sì wà gbójúgbóyà ó wá bá mi lé. ẹ wá wò mí ẹ wò ìgbín ní ṣàgbákò yọ o bẹ́ẹ̀ ṣe wà yẹ ẹ́ ṣàgbákò kú níjọ́kíjọ́ nígbàkígbà tí n bá já pátá ẹsẹ̀ kankan nu yín lé mi ẹ kú bájá tí ń kú tòun tó gbóró ẹ kú bá gbò tí ń kú tòun ti wọ̀rọ̀ lọ̀lọ̀ tí ń bọ lọ́rùn ẹ̀ yọ̀yọ̀yọ̀ báyìí ní tọ̀gbìn ọ̀sẹ̀ sára yín ò gbọdọ̀ tẹ̀lẹ̀ bí ògògò ẹyẹkẹyẹ nu yín tó bá lóun ó fìyẹ́ panu ẹ̀wìrì yóò dàpa sun ìtàkùn kítàkùn tó bá ní kẹ́ni ó má gòkè àlọ́ tòun tẹni ní òjọrin ẹ kú èmi mo wí bẹ́ẹ̀ fún ọ. ǹjẹ́ o mọ̀ kí ni jẹjẹ ọmọ ní ìwọ yìí ìwọ náà ń dá sọ̀rọ̀ tó dàbí ewúrẹ́ tó ń pọ̀ jì ǹjẹ́ olódò àdúgbò yìí ìwọ ọmọ yahoo tó yẹ bẹ̀rẹ̀ sí ní gba $2 $10 àbí bẹ́ẹ̀ kọ́ ọwọ́ agbẹ́dà òrò àfẹ́ plot tí ò tiẹ̀ tó àfẹ́ plot gan o kọ́lé sórí ẹ̀ lánàá nìkan ló fi gbá lẹ́gbẹ̀ẹ́ tó rárá manage ń bẹ̀ ó ti pè káwọ́ náà ní landlord ó ti pè rẹ́ landlord. bá bí ọ̀rẹ́ kọ́ sọ̀rọ̀. ṣe bí ẹ sọ pé ẹ ti lọ ọ̀dọ́ wọn ní ọ̀rẹ́ kò ní dà fún gbogbo yín. àtẹ̀yìn náà. Arinaja. olóṣì alága yìí. alága. ẹ wá dákẹ́ ìgbà tó wá wá. so ọ̀rọ̀ tá à ń sọ lọ nípa ọ̀rọ̀ visa yẹn má wọrí òun ní issue kankan by the time máa rí bíi 2-3 months everything máa set ti máa wà okay so gbogbo wàhálà tó ń sáré so everything máa end wà á dẹ̀ lọ sàn kó tó bá ti ń ṣe lóun a máa fi ránṣẹ́ sí family ẹ̀ lé so later on then
o lè máa mú àwọn tó necessary o lè mú wọn dání lọ ṣé understand so má tẹ̀ ìnira rárá ṣó ti yẹ within 2 to 3 months everything will be sorted out ṣó ti yẹ. gbogbo nǹkan tẹ́ sọ ló yé mi ẹ ṣe àmọ́ ẹ má worry mi ò travel ṣé gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe fún mi ọkọ mi ni kẹ́ ẹ ṣe fún bó ṣe ń rìn kiri tí ò ní iṣẹ́ kankan tó ń ṣe yẹn kò dáa kò bójú mu ṣé mọ̀ pé tóun bá lọ a máa ṣiṣẹ́ a máa send owó sí mi nílé owó tó bá send sí mi máa fi máa ṣe àwọn business kéékèèké kan máa dẹ̀ fi máa ta nǹkan tá máa fi máa jẹun ọkọ mi ni kẹ́ bá mi ṣe gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe fún mi òun ni kẹ́ ẹ ṣe fún. báwo ló ń sọ̀rọ̀ báyìí ṣé wọ́n sọ pé obìnrin kì í lọ sọ́run láti ṣiṣẹ́ láti ọ̀zù kò make owó ni you can do it now. nǹkan tí mò ń sọ òye yín àná kọ́ mi ni kẹ́ ẹ ṣe fẹ́ máa ṣe. kò lè yé àmọ́ ti yé mi kò lè yé kò lè yé obìnrin ẹ̀ mọ̀ lọ́rùn o torí pé o mọ̀ pé màá tètè wọlé ẹ fẹ́ sáré wọlé kẹ́ sáré sọ obìnrin ẹ̀ lọ́rùn o pẹ̀lú bí mo ṣe ń forí ṣe tí mo fọrùn ṣe ọwọ́ àlọ́ mú kinní jáńjálá wá eléyìí tó ṣe bẹ̀rẹ̀ yahoo yìí ṣé torí pé o ti ṣe dírẹ́dì sórí kò ní yí ọ ṣé kò sọ fún ọ pé òun lọ́kọ ní tó fi rìnrìn crayfish káàkiri kílọ̀ kò tiẹ̀ tó sọ ọmọ yahoo tó tì rí jẹ kò tí ì rò ó gbà ó lè sí ń wọ àwọn ẹgbẹ́ tó bá gbọ́ ṣùgbẹ̀ngbẹ̀ bàtà yahoo ṣé bàtà yahoo ni wọ́wọ́ àbí slippers náà lọ fi ń wẹ̀ ní bedroom má sọ kankan rádaràdà òsì tí ìyàwó ilé kan náà ṣe tó fi lọ bọ́ sọ́wọ́ babaláwo nìyẹn máa yí onírùngbọ̀n wèrè máàndì tó o bá mọ̀ sórí ilé èmi ni mo sì jọ èmi ni chairman àdúgbò yìí bó tẹ̀ jẹ́ pé mo jogún ẹ̀ lọ́wọ́ ẹbí ni bá àwọn èèyàn sàmọ̀ pé anílé mi ìwọ tí ẹ bọ́ sọ́wọ́ babaláwo ọwọ́ yahoo ló bọ́ sí. ṣebí ìwọ ló máa lò kó sáà lè lu èmi. ẹbẹ jẹjẹ jẹ́ kí n sọ̀rọ̀. ọ̀rọ̀ wo ló ń bá ẹlẹ́nu wèrè tó fẹ́ sọ. ó dẹ̀ má bínú pé mi ìṣàlàyé fún yín tẹ́lẹ̀ ṣe rí bọ̀dá mi ni wọ́n travel tẹ́lẹ̀ wọ́n ṣẹ̀dẹ̀ padà wọ́n bá mi process ẹ̀ travel ni. bọ̀dá mi ni pàpàpà bọ̀dá mi ni bọ̀dá sùkúù díẹ̀ làlàlàlà ẹ ṣe torí pé lè ìwọ man of God ṣé man of God ni wọ́n yìí ó lọ sí tọ́ọ̀rọ̀ owó gẹrun gbọ̀n. with due respect sir rí mi rí now you are seeing me for the first time so kí ló wá fa ogbélé yìí wá tẹ̀lé insult mi báyìí. ta ni insult mi. at least ẹgbẹ́ ẹnu sáwọn ọtí insult rẹ ìwọ tó wá káyàwó níyàwó mọ́lé ọbẹ̀ wọlé ọwọ́ sọ pé kálọ̀ tẹ̀lé ni mo ti bọ̀ ní masa ẹ̀ pa ni. tí ẹ ní sùúrù àníkọ́ bó sọ fún ẹ pé mi ìgbọ́kùnrin wa ká ẹ mọ́lé. táwa sọ bí ṣe máníkùn ìlélẹ̀ tó dùn. mo sọ fún ẹ pé gbọ́n mi lè ọtí tí ẹ náà ni wọ́n ṣe wọ́n fẹ́ ẹgbẹ́ ẹ̀wọ̀ ńjọ́ tí mo ṣé mi mà àwọn ẹbí ẹ ńjọ́ tí mo wá tọrọ ẹ ṣé mo rí wèrè lẹ́yìn. ẹ ṣé gbogbo wọn ló fẹ́ mọ̀ lọ́jọ́ kan náà ni ṣé bí wọ́n máa mọ̀ ọ́ lẹ́yìn ọkọ̀ kan. níbo ni wèrè ẹ sá lọ. it's okay. níbo ló sá lọ. no it's okay. àwọn táwọn tán ti yàwó tán gbowó benefit wọ́n lo mọ́tò gidi ọ̀kadà ni wèrè ẹgbẹ́ débi báyìí mo ta ojú tí mo lè má ṣe ṣé mo pé ṣé mo ṣe ṣe mo ọmọbìnrin wa má gbá ẹ lójú o alẹ́ mọ̀ pọ́pọ́ ẹ ló ń sọ̀rọ̀. go it's okay má worry wa ọmọ tó ti wá ti rí mi àgbẹ̀. níbo I can't take this any longer. kí ni gbogbo eléyìí. kí ni ìwọ ṣe dùn máa ń nẹ pa ìwà sọ pé kó dùn máa ń nẹ bàjẹ́. ẹ má bínú máa pé iṣẹ́ gbọ́ kí ló yìí tó ń ṣe báyìí. o tún máa pè. kí ló yìí tí mi nígbà mo sọ fún ẹ pé gbọ́ mi lè ṣé bó ṣe fẹsẹ̀ rìn kiri tó níṣẹ́ tó ń ṣe ṣé bó ṣe tẹ́ ẹ lọ́rùn nìyẹn. ok òun ni ìtẹ́lọ́rùn lòun ti wá àbí ta lòun ta ni ẹni tó wá yìí sọ fún mi. mo sọ fún ẹ mo ní pé ẹ̀gbọ́n mi lè yàn àtòríṣe tí mo ní kó tún orí ẹ tó ti bàjẹ́ tó ń gbé kiri tó ríṣẹ́ ṣe tó ń rìn kiri tó fẹ́ tún orí ẹ ṣe òun ló ti lé lọ. elédùà ló tì mí wálé àtòríṣe bẹ́ẹ̀ ni pé mi ò dá mo mọ láàrin àtòríṣe mo tún mọ ẹ̀gbọ́n àtòríṣe jọ ọmọ mi táàsì rí ẹ ti tú sọmọ pé ìwọ pupa yẹlò eléyìí mi mọ̀ bóyá sokoléètì ni níbo lẹ ti pa ìjọra yín tó bá yẹ pé láre àtòríṣe ló mú wá màá mọ̀ kó fẹ́ torí mi ṣe lóòótọ́ ṣé bábà lòun ṣe. ẹ ṣé dandan ni ká fàwọ̀ jọra. ok ṣé dandan ni káwọ̀ wá papọ̀ torí ká jẹ́ gbàtàbúrò. fàwọ̀ rajà ẹyin tó wá ṣé ẹyin bíbọ̀ ni ṣé bọ́ìlà sálẹ̀ ẹyin yẹn torí ebi ẹyin ló ń pa èmi bọ̀ nínú ilé ó wá ó lọ sí ó ti rò pé òun máa wọlé àwádìí pa ó lọ sí ó ti lọ mùmú kùmù ìwọ náà máa give me ada sùkúndì ẹ̀ làlàlàlà bó ṣe ń lọ yẹn ò ní ọ̀kadà ló máa pa ẹ́ sọ́nà. ṣé ọlọ́run ò ní jẹ́ orí tèmi kọ̀ ọ̀kadà ò ní pa wọ́n ṣé bó ṣe bá yí ẹ̀kí rádaràda yìí ṣé bó ṣe wọ̀n ẹ́nu bó ṣe ń ṣe rádaràda tó ò ní ṣe lọ́wọ́ o tún fẹ́ kẹ́yìn jẹ. tí ì dá kankan mọ̀ akẹ́yìn jẹ lèmi èèyàn Kẹ́hìndé Adéyẹmí pé mi èmi ò tiẹ̀ mọ̀ bóyá àdìrú ẹ̀dìyẹ ó lọ sí lọ́bìnrin lọ́wọ́ àwọn Adébọ̀g ọ̀dọ̀ wọn ni mo ti rí bí táàfin ti ń ṣe Indomie. tí ẹni mo ń ṣe o má ṣe tèmi o má kẹ́yìn mi jẹ́ o má jẹ́ bí ẹni mi o. Hello Ṣadé kí ló ṣẹlẹ̀ gan kí ló dé
kí ni ìdí tí gbogbo yín fi ń pè mí ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀ ní jẹ́ kí n sinmi ṣé ibi tí mo wà yìí ṣé mo sọ fún yín pé kò tẹ́ mi lọ́rùn ni kí ló ṣẹlẹ̀ gangan náà ẹ̀ dẹ̀ fi mí lọ́rùn sílẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ọ̀rẹ́ náà àwọn ẹbí gbogbo wọn wá máa pè mí kí ni ìdí kí ló ṣẹlẹ̀ ẹ fi mí sílẹ̀ ibi tí mo wà ó tẹ́ mi lọ́rùn ẹ jẹ́ kí n wà ń bẹ̀ ṣe ti gbọ́ anybody inú yín ẹnikẹ́ni má pè mí mọ́ ẹ fi mí lọ́rùn sílẹ̀ ṣe ti gbọ́ báyẹn ó dàbọ̀ kí ló tiẹ̀ dé gan ṣọ́ fi ṣe wọ́n ni eléyà máa pè mí táyà máa pè mí ẹbí á máa pè mí kí ló ṣẹlẹ̀ gangan náà kàn fi mí lọ́rùn sílẹ̀ jàre ṣé dandan ni. ó jẹ́ dá báyìí ó dá báyìí Bísí Kélébé wò mí dáadáa sórí lẹ́kùn mọ́ ọmọ ti pa ni o ìfẹ̀kẹ́ nìkan kọ́ wọlé ní gbogbo àwa tá a dúró síbí sọ gbọ́ mi dáadáa àwọn tó kó wá tó kó mọ́ sọ fún ọ níta bá ti ṣe ìwọ ní ìmọ̀ pé torí ìwúlẹ̀ gbédè wọn torí ti ẹlọ́jẹ̀ ń gbà wọn ọ ti yí ọ wo àwọn méjèèjì owó ọdún kọ̀ọ̀kan wọn jẹ tí wọn ò tí ì san wọn ìsẹ́dì sìn eléyìí náà jẹ oṣù mẹ́fà kò jẹ́ kí ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọn náà ti ń kọpí bá wọn sọ̀rọ̀ ká sanwó mi àìjẹ́ bẹ́ẹ̀ tí wọn bá ti sanwó mi báyìí chọ́ọ̀chì tí wọ́n ń lọ yìí ibẹ̀ náà ní ká máa gbà lọ ká má wulẹ̀ padà wá ní ilé mi mọ́ kò jù bá ń lọ. See, Baba don vex o. He say you people don dey misbehave, you dey owe him a year house rent. Say he go make you people live in house, he wan use the house. Abeg my sister help me beg Baba say me go pay the rentage na 1 year. You know how the country be, the country now get as e be, to even eat na problem. 1 year now dey go Baba, me go pay. Help me beg am abeg, help me beg am, help me beg abeg. Má bẹ́ẹ̀gì mi abeg. 1 year ní jọ́ọ̀sì àbọ̀rọ̀ pé ní ti ẹ̀gbọ́n rárá ni 1 year ní jọ́ọ̀sì 1 year. ó pọ̀ díẹ̀ o. Baba make you just give us little time, we go still pay you the money. Shebi na just 1 year money, we go pay you. Ẹ jọ sà. Na just 1 year níbi mi ní ọ̀rọ̀ wọn nìyẹn na just 1 year. Inú mo tán sọ níbi mi nínú na 1 year bí ẹni pé wọ́n sọ̀rọ̀ 1 month. Baba to talk about you say you don join their league say you no pay his own 6 house rent I wan do am. Oga no worry, shey I never owe you before. Me and my husband we no dey owe, we be your best ten ant. Just give us time, shey na just 6 months. Once my husband just come back this time around we go pay you your money, just calm down. Na just 6 months we dey owe. Bísí Kélébé mo máa dáhùn láyé mi o only 6 months inú nǹkan tá ń sọ láyé sọ́ọ́rì àtọ́lé 6 months níbí mi inú 6 months kìí sowó. ó tẹ̀ ló dìgbà tí ọkàn bá dé báyìí kóun tó rí san. ṣé mọ́rọ́ kan rẹ̀ ń sẹ́ni àdó àti sanwó tèmi tí wọ́n bá ti sanwó mi chọ́ọ̀chì tí wọ́n ń lọ yìí táwọn olùpadà padà wà lólé mọ́ kò tó bá ń lọ. Baba don talk say if you no pay make we dey go court o pass the go down. God dey shower talk, oga landlord come sabi talk. Báwo ló ṣe wá ń ṣe yín báyìí? Bí mo ṣe ń wo kinní máa wá ga báyìí o. Mo ti ń lọ àgbo. Àgbo eléyìí kò ṣiṣẹ́ o. Ká ní mo lówó ní báyìí bá ní kí n fi help yín lọ hospital. Àbí how do you see it? My friend, since when you don dey sick? It's recently he just fell down. Since then he has been like this. So has he taken any drug? He don't take any medication? He said herbs. No. He can't be taking herbs. Can't be taking herbs for sickness like this. Can't be taking herbs. Don't worry, I will reach out to my doctor so that they will come and take care of him. Thank you very much. He's my friend, so I will do Korede, that. wọ́n náà máa pe family doctor wọn wá kó wá wò yín. Thank you so much. No problem, I will do that for him. He's my friend. Arákùnrin àti arábìnrin bẹ́ẹ̀ ni ẹ̀yin ni ìgbárí. Àlàáfíà fún mi. Tí mo ṣe kọjá lọ lára yín nìsín
ẹ̀mí Ọlọ́run ló mí sí mi ló bá mi sọ̀rọ̀ wípé kí n bá yín sọ̀rọ̀ bóun ṣe rí mi. Ǹjẹ́ ẹ ní ìyá láyé? Ǹjẹ́ ẹ ní ẹnì kankan tó dúró gẹ́gẹ́ bí ìyá fún yín? Ẹ̀mí Ọlọ́run jó máa yé mi wípé àǹtí yín ọ̀hún ó wà nínú làásìgbò kan tó jẹ́ pé ọwọ́ ara rẹ̀ báyìí ló fi fara rẹ̀ sínú ẹ̀ nípa títojúbọlé. ìjánu ẹ parọ́ rárá torí mi fúnra mi mo ti lọ bá wọn times down number láti fà wọn kúrò ní ilé babaláwo tí wọ́n wà yẹn torí pé mo mọ̀ pé inú ìgbèkùn ní ilé babaláwo tó wà yẹn torí mo mọ̀ pé kò jẹ́ wú òun gan láti wà ń bẹ̀ so èmi fúnra mi mo ti lọ bá wọn mo ti bá wọn sọ̀rọ̀ wọn ò gbọ́ sí mi lẹ́nu. Pásítọ̀ mi ti ẹ̀ mọ nǹkan tí mo lè sọ báyìí gbogbo nǹkan táǹtì mi sọ òótọ́ ni gbogbo ẹ̀ àti wípé ọ̀sọ́kan orúkọ láti mi jí lórí bẹ́ẹ̀dì lọ babaláwo gba babaláwo lọ ọ̀rọ̀ yẹn ò yé wa. Ṣé ẹ rí agbára àǹtí yín gan fúnra lára rẹ̀ agbára rẹ̀ ò lè gbé nǹkan tó tọrùn bọ̀ ó ti lọ tọrùn bọ̀ agbára òkùnkùn ṣùgbọ́n ẹ má làágùn jìnnà Olúwa ti ṣetán láti gbà àǹtí yín. Èmi máa ní pé tẹ́ bá lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú èmi ká jọ gba àwẹ̀ àti àdúrà tá a bá jọ gba àwẹ̀ àti àdúrà ó dá mi lójú pé Olúwa ó gbà àǹtí yín pònú làásìgbò tó kóra rẹ̀ sí ẹ lọ fọkàn yín balẹ̀ ká bá ti ń gbàdúrà ọ̀hún ká mọ̀ fi ránṣẹ́ sí mọ̀ pé Olúwa ó ràn wálé ṣe ti gbọ́ ẹ jẹ́ fún yín ní nọ́mbà mi so ẹ lè pè mí a lè fix ọjọ́ tá a bá fẹ́ ṣe prayer náà. 080 11 22 33 44 kí ẹ rí dájú pé ẹ pè mí o. Pásítọ̀ ayé gbọ́ ti Jésù ṣe ti gbọ́ Olúwa ó. lọ́wọ́ sá ẹ jọ sá ẹ ṣe gan ni sá. ṣe sá àlàáfíà fún mi. Yes sir, yes sir. ṣe sá. Very. Your neighbor, it has been long and so hard. What happened? They have not been seeing her. We did not hear that both of them are not around. So this why. What now happened? The husband and wife, what happened to them that they are not around? Don't mix it together. The wife is not around, the husband is not around. The wife don't go and meet her one herbalist to dey live with am. The husband dey hospital, he no dey okay. I ain't wan carry dey okay. I ain't wan take dey okay, my sister. E good make man be man. Why man go just dey behave, just dey allow woman to just dey control am like robot, pick up. E no good na. And even that woman, when you see, you always see that woman, she knows about herself. Going about, she has money, she'll just be taking care of herself, leaving the home, going about, just do herself fine, and the rest of them is very bad. So she cannot stay marriage with that attitude. She can never stay marriage. This thing dey really dey pain me. If to say that man na better man wey dey chop better fufu, better loi, and she talk one, he go give her wah. Next time, her mouth go shake to talk when man dey talk. Igbo people. I no dey on my hand, no dey at all. My sister, don't mind her. She knows everything that is going on. Yes, the last time both of them were fighting, the man and the woman, it was not an easy thing. They were fighting here. She came to ask them what happened. The woman chased her heart. Maybe from there the woman went to meet her at her gate to say he should never come to her gate. Maybe that's why when we were saying something like this, she doesn't want to shoot mouth in it. She knows everything that is going on. Don't mind her at all. Then they hide she knows truth. Everything. Then they hide truth. Best way do bad, waiting in they hide. He go show. If you do good, he go show. I mean, they talk like that. Exactly. mi rìn wò láàrin yìí bí ti báwo. sọ pé a fẹ́ lọ bá pásítọ̀ ká pè wọ́n ká tó débẹ̀ àbí ká ṣẹ̀ṣẹ̀ pè wọ́n pé a ṣẹ̀ṣẹ̀ wà ní ibi báyìí. òótọ́ ni má jẹ́ pé a máa débẹ̀ àní bá wọn bẹ̀. wọ́n máa lé àbọ̀n sí ilé kí àwọn máa rìnrìn àpòdà. Hello pastor. Yes sir.
ẹ jọ sáà ń bọ̀ wá sọ́dọ̀ yín sí ni màá fẹ́ béèrè pé ṣé ẹ wà nílé. ok church lẹ wà bí. ok a máa dọ́dọ̀ yín láìpẹ́ yìí sà. yes sà ẹ ṣeun sà. tọ́dẹ̀ ló sọ bẹ́ẹ̀ ni ká ètò lọ bá wọn church pé kí wọ́n máa kúrò ní church báyìí. Jésù Kristi Olúwa wa ó yẹ gbàdúrà wípé gbogbo inú gbèkùn tí Yakurede ti lọ tira rẹ̀ mọ́ ó yá iná ẹ̀mí mímọ́ kó lọ tú sílẹ̀ ó yá àdúrà ní orúkọ Jésù àríyágbábábí àríyákíákíá oríyágbágbágbágbé gbogbogbogbogbò límọ́lálíkà máṣẹ́ntẹ́rẹ́mẹ́ndáyìíké ó yẹ gbàdúrà. Jésù Kristi Olúwa wa Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ á gbàdúrà fún Yakurede tá a bá rí gbogbo ẹ̀mí kẹ́mí tó ti dè mọ́lẹ̀ tó fẹ́ mọ́ fọwọ́ aago rẹ̀ sẹ́yìn ní orúkọ Jésù Olúwa ń rìn iná àti àrà kó lọ fi rún dànù ó yá àdúrà ní orúkọ Jésù orí abákàkí ọgbẹ́jẹ orí ẹgbẹgbẹgbẹ ròdòdòdò yàrá gẹgẹgẹgẹ límúlálíkà máa ṣe tẹrẹmì dáyìíkẹ Olúwa Ọlọ́run ìyanu o Jésù Kristi Olúwa wa Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù bàbá ní orúkọ Jésù Olúwa ẹ gbà ọpẹ́ wa Olúwa ẹ gbà yín wa Olúwa gbọ́ àdúrà tá a ti gbà fún Yakurede Olúwa ẹ mú wọlé àṣẹ Olúwa àdúrà ní Olúwa ẹ mú wọlé àṣẹ Olúwa Ọlọ́run alágbára ibi tí wọ́n ti dè mọ́ Olúwa ẹ tú sílẹ̀ Olúwa dúpẹ́ pé ẹ ti gbọ́ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù. ẹ wo màá fẹ́ kẹ́ ẹ join mi nínú àwẹ̀ àtàdúrà yìí o kálẹ̀ tí ì mọ̀ gbà tẹ́lẹ̀ ẹ mọ̀ gbà látàkùkù tá a wá yìí o ṣe ti gbọ́ èmi ti gba méjì already màá fẹ́ kẹ́yìn náà wá tẹra mọ́ kẹ́ ẹ gbàwẹ̀ kẹ́ ẹ gbàdọ́ mọ̀ pé Olúwa ó tú sílẹ̀ ṣe ti gbọ́. ẹ ṣeun pásítọ̀. hello iṣẹ́ rẹ ti wà nílẹ̀ òwe ni wàá gba ohun tó ní gbà o ṣé o rí òjò tó ṣú yìí kò gbọ́dọ̀ rọ̀bá o tójò yìí bá fi lè rọ̀bá iṣẹ́ òun ti bàjẹ́ nù ọ̀tún tó wó mi sàn ọ ti gbọ́ mi kò jù bẹ́ẹ̀ lọ. àbẹ̀wò ni ká ṣoògùn fún yín kẹ́ má tètè wàá gbà nígbà tá a bá ṣe lè fún yín tẹ́ bá tètè lò bó o lẹ́ ṣe ṣe mí. kí ni mò ń ṣe. irú béèrè àgọ̀ wo ni kí ló ń ṣe lẹ́ẹ̀dẹ̀ mi. kí ló ń ṣe ń bí. ilé ní ilé ẹ̀ asgard alfulani ó jẹ́ máa ṣá mi ẹ̀dẹ̀ mi ló wà ó ti di àpẹ̀tẹ̀ bí mi nù. ṣebí mo wá bá yín pé kẹ́ bá bí kẹ́ ṣe oògùn fún mi kí n gbé ewé jókòó jẹ́ kí n ṣe fún bàbá Kórèdé kó lè máa gbọ́ràn sí mi lẹ́nu kí ni mo wá tún ń ṣe nílé yín. ẹ máa gbọ́ akíndánidání nǹkan tó o fẹ́ náà ni mo ṣe fún ẹ bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa pariwo one donut wọ́n sì pariwo pé ẹ fún ní donut tó fẹ́ ihun tó fẹ́ ni mo gbé lé ọ lọ́wọ́ ilé ni ilé ẹ mọ̀ ṣe bó ṣe wù ẹ́ ó ti gbọ́ mọ̀ jẹun lọ ṣàbí ṣé mo fún ẹ níṣẹ́ tó le jù kò ju pé tí n bá fẹ́ ṣe yùnkẹ̀yùnkẹ̀ kí n mú ẹ wọlé lọ ó mọ̀ pé mo single òun bá mi gúnṣẹ́ òun bá mi jẹ́wé kágọ̀jọ wọlé tọ́ra wa kí n fẹ́ yín já gbogbo ohun tó yẹ kí n já náà ni then mind you ifá kìíní yìí kó mọ́ o tí bá ń tẹnu bọ̀ báyìí toothpick ni mo máa fi ń yọ irun kó lẹ́nu o ó ti gbọ́ máa fa kó dán o. ìwọ bàbá ẹ ní ibi ní ẹ o ìkà ní ẹ Ọlọ́run dẹ̀ máa dá fún ẹ nítorí ọ̀tọ̀ nìkan tí mo bá wá síbí ọ̀tọ̀ nìkan tó ń ṣe fún mi Ọlọ́run máa dá fún ẹ wọ bàbá yìí. nísù ọ̀ ní làákàyè ni tó bá yẹ pé ò ní làákàyè ni ìwọ bó ṣe rí tí wà tọkọ rẹ dẹ̀dẹ̀ ń fẹ́ra yín ẹ̀ẹ́dẹ̀ máa sọ pé o nífẹ̀ẹ́ ọkọ ẹ àbí I love my husband me and my husband ló wá sọ́dọ̀ ọdún tí a pé kábẹ́ ìjáwé ìjókòó jẹ́ fọkọ tiẹ̀ tó bímọ fún àbí bẹ́ẹ̀ kọ́ ó sì ẹ sì sọmọ ní Kórèdé ṣé ọmọ yín dẹ̀ lè Kórèdé báyìí ṣó lè Kórèdé lé báyìí mo bí ẹni o ò gbádùn o ò sàn rárá ohun tó fẹ́ gangan òun ni mo ṣe fún ọ so wọ́n jà mí yàn ọ ti gbọ́ mi. ìwọ bàbá ẹ ṣé kò ń ṣe pé o ti lọ lára mi ṣá. mo gbé èmi ẹkùn èmi ìkà èmi tí ń da àdé ṣé mo ti lọ lára ẹ èmi ò kì í tú obìnrin láṣọ kí n tún dúró wò lọ bèrè tán mi mo yá wèrè gan nínú ọ̀rọ̀ lóbìnrin dé bẹ́ẹ̀ ni ìtí má ti gbámú báyìí bí ìgbà tí àkókò tó fẹnu sọgi kà ní mi ò lọ lára ẹ rárá mi ò lọ lára ẹ rárá lójúmọ́ màá máa lọ tó àbàtẹ̀ 10 times bẹ́ẹ̀ ni wọ́n ràdìò tó mi 2 ràdìò tó mi ohun tó wà lábẹ́ wo tí n bá tú ṣòkòtò mi nǹkan wà lábẹ́ mi o bẹ́ẹ̀ ni bó dẹ̀ ṣe tóun ni mo ṣe máa ń rìn bọ̀ ọ̀la àfi bí ọká tó bá wọlé báyìí tó máa ń ṣẹ́kù sókè ni. ọ bàbá yìí Ọlọ́run máa fìyà jẹ o mo fà é sí kòtò Ọlọ́run ṣó ti gbọ́ Ọlọ́run máa dájọ́ fún ẹ pẹ̀lú nǹkan tó ṣe fún mi. èmi ni ìwọ bàbá yìí nígbà tó wá ṣoògùn bí ẹ ló ń lò fún mi ó ti di ìwọ àbí bẹ́ẹ̀ kọ́ torí gbà tíjọ́
sùn lórí ara wa o ti ń disrespect mi àbẹ́ẹ̀kọ́ kò sí wàhálà bó o lo ṣe ń ṣe gan tó lóyún ṣé o tún lọ yọ oyún lẹ́yìn mi ni ò ń yọ oyún àwọn rúmọlẹ̀ ò ń yọ oyún àwọn gbarúmọlẹ̀ kò sí wàhálà ìgbà rúmọlẹ̀ ó dà fún ọ náà. kò ní ìyẹ̀wò àtàwọn irúmọlẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ó dà ṣé bó ṣe wà yìí o ti jẹ lámbà mi bí àwòrán èbè kí ló wà ní oríire tá a ní lè ṣe mo mọ̀ pé mi ò dúró lẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́dẹ́ o àmọ́ mo fẹ́ ọmọ tó ní fùrọ̀ bíi ti Sandra Benedict mo mọ̀ pé nǹkan tó gbé sẹ́yìn yìí ó pọ̀ gan Saoty ló nìdí ìdí tí mo wò yìí Saoty ló ní o ò dẹ̀ fi tọkọ ti ẹnìkan lọ́rùn èmi náà dẹ̀ jẹ́nu ẹ̀ kí ló pọ̀ jù mẹ́. ìwọ bàbá olójú kòkòrò ní ẹ Ọlọ́run dẹ̀ máa dà fún ẹ. kò sí wàhálà mi ò ní sọ jù yẹn lọ Ọlọ́run máa dà fún ẹ. kì í tó ti wá sọ yìí nǹkan Ọlọ́run á dà fún ọ náà owó ṣe rí àbí irú èèyàn wo lélẹ̀ ṣé nǹkan tí mo ṣe ò dáa ni kí lẹ̀ ń wá kiri kí lẹ̀ ń wá kiri tá a bá ti sọ wípé àjọ ń fẹ́ra wa no perfect relationship àjọ máa manage ara wa ni o wá bùṣe gàdá o fẹ́ lọ ṣoògùn sọ́dọ̀ ọkọ tiẹ̀ ní pé kó lè máa jókòó kó fẹ́ sọ́ di dìdìrìn àbí bẹ́ẹ̀ kọ́ tí ó bá ṣe lórí burúkú bàbá Kórèdé yìí náà kó mọ̀ pé ìjà wo ni mò ń gbé o ó wá bá mi ó sọ orí pàṣàwọn ó ń bá mi fa wàhálà ní pé mo gbàyàwó òun tó bá gé mi ìṣẹ̀lẹ̀ ìfún kí n ti fún un lórí oògùn tí ó fi jẹ́ kí bàbá Kórèdé kó jókòó jẹ́ ṣé mo kí bàbá Kórèdé máa ti di dìdìrìn bí wọ́n ṣe tó yẹn wọ́n á kàn lọ́ máa pọn mi ni bàbá Kórèdé wọ́n á máa pọn mi kí ni wọ́n máa lọ ta wọ́n á máa tẹ̀fọ́ ayé wọn bàjẹ́ nìyẹn kò sí wàhálà mo ti jẹ́ tèmi máa jẹ lọ gbé ìtókù bàbá Kórèdé o. ẹ̀yin guys ó lágbára gbogbo àwọn tó ń rò bóyá tàbí ṣùgbọ́n Arinaja bó ló ṣe sọ̀rọ̀ ya Kórèdé ó ti wá obvious sí pé oògùn òní Arinaja ló fi lè ya Kórèdé náà ojú ìyá Kórèdé ti wá wálẹ̀ ní ìsìn ó wà ń sunkún káàkiri ayé abẹ́rẹ́ tó ń sunkún káàkiri fún sunkún òkè what a mess. I will be ẹyẹ máa sọ ọkọ tẹ̀ ń sọ yìí mọ́ what a mess what is the meaning of this. ẹ jẹ́ ń sọ fún yín ìwà àwọn obìnrin lè rí yẹn o yes tóbìnrin bá ti ń rìnrìn kúnrin tán ti ń lọ síbi tán yìí sọ́ọ̀dù tán sọ́ọ̀dù ìkan tán ń wá kiri lójú wọn rí nù bẹ́ẹ̀ ni kí ni oògùn wo bẹ́ẹ̀ ni lójú rí. àfà ẹ lákùnbọ̀lẹ̀ ti mẹ́gùn wa torí ọ̀rọ̀ wọn ò yé mi mo wà lórí ìdúró bí wọ́n sì ń tọ́jú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà èmi ìyàrá yóò bá wọn náà dán mọ́rán kí ló ṣẹlẹ̀ gan tó bá jẹ́ pé ìyàwó tiẹ̀ rìnrìnkùnrin òun lọ sọ pé ìyàwó rẹ̀ rìnrìnkùnrin mo sọ pé ìwà àwọn obìnrin bí mo ṣe wà mí èyí Tojúbọlé mi ì rìnrìnkùnrin kódà ọkọ mi jẹ́rìí mi. ẹ mọ jẹ́ òkà yín lára bó ṣe rí lára wọn làwọn fi sọ bẹ́ẹ̀ yẹn ẹ̀yin lẹ sọ pé mi ì rìnrìnkùnrin o kí wàá lè tó bẹ́ẹ̀ ni. ẹ wo ó ti wá yé mi sìn ẹ wò wọn àwọn ọlọ́kùnrin tí wọn ga wọ́n tún mọ́ wọ́n tún pupa ẹ dákun tí bàbá tẹ sọ wípé wọ́n lò kan àbíkẹ́lẹ́ ni wọ́n lò sí tí wọ́n bá rí wọn sìn ṣé wọn ní ìrìn táwọn náà rìn náà nù tẹ́ bá rìnrìn náà ẹ̀yin ẹ sọ pé ẹ rìnrìn yẹn o òun lè sọ. Ọlọ́run ebọn ní kárìnká pọ̀ iyẹ ní yẹ ni àmọ́ kárìnká pọ̀ yìí orí bú ló kó bá mi kí n sì mọ lọlé jẹ́jẹ́ ńgbà tí n bọ̀ lásán ọsibítù alága tá à ń dúró dé ìmọ̀ ló kó bá mi. sẹ́ni wàá mọ̀ pé ẹ̀yin ọkùnrin náà ẹ̀ ń ṣàbòsí dájúdájú ẹ̀yin lẹ́tù community yìí dájúdájú ẹ̀yin lẹ́tù ní tẹ̀ ń sọ láàrin ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ó lẹ gbé jáde sí gbàgede tẹ̀ ń sọ yìí. ẹgbẹ́ orí Ọlọ́run lórí ọ̀rọ̀ ẹnìkan gbáyàwó ẹnìkan kò gbáyàwó ẹnìkan kí ló wá kan tí wọ́n ń bẹ̀ tó fi fẹ́ wá fi ń kó gbogbo ọkùnrin papọ̀ ṣé wọ́n ṣẹ̀yìn tí ìtẹ́yìn náà tí wàá fi ń bú wọn tó báyìí kò yẹ kó le tó báyìí náà. ìyá wa ẹ ní bínú torí Ọlọ́run ṣé ẹ̀mí kí n tó bá kọjú sẹ́nìkan ẹ̀yin ní máa kọ sẹ́lómi bí ìlú gángan àgbékalẹ̀ táwọn ò ní òun ló jẹ́ ká ẹ máa ẹ má jẹ́ abára wa. ẹ̀yin ní làákàyè bóyá torí pé ẹ̀darun gbọ̀n sí ni àmọ́ ṣe aláwọn méjì tó kù tán kórun gbọ̀n hàn ní ọ̀rọ̀ tí wọn ò bá mi mu bóyá tálágà bá dé bóyá kẹ́ ẹ pè mí. ẹ̀yin náà ẹ tí wàá ba gbogbo ẹ̀ jẹ́ ẹ ní ìyìn lágbèkalẹ̀ ọ ṣé òtítọ́ ọ̀rọ̀ tó ní kéèyàn máa sọ òní. ẹ má jà máa bára wa jí lórí ọ̀rọ̀ tí ò tó ẹ kó dìdò ẹ má jà ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ yín lọ àti ọ̀rọ̀ wájọ lọ. bàbá Kórèdé ẹ̀yin la wá bẹ̀ ẹ̀yin la wá rí irú ọ̀rọ̀ ya Kórèdé sì ni ẹ jọ tá a bá fọwọ́ ọ̀tún bọ́mọ wò á sì fi tòsì fà mọ́ra. torí ẹ̀ la ṣe wá bẹ̀yìn kẹ́ bá wa gbà padà sílé ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ ọmọ ti sọ bẹ́ẹ̀ nù ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe ẹ jọ nítorí Ọlọ́run ẹ bá wa foríjì ọ̀rẹ́ wa kẹ́ bá wa gbà padà sílé. kí n bá yín foríjì bẹ́ẹ̀ tí n bá foríjì á kú. èwo ni ẹ̀yin náà wo ẹ̀bẹ̀ tẹ́ wá bẹ̀ mí tó bá sẹ́yìn ni wọ́n ṣerú ẹ̀ fún sẹ́ẹ̀ lè gbà
tábàtẹ̀ ẹ̀yin ni wọ́n fi rú ẹ̀ lọ ṣẹ́ ẹ lè gbà á jẹ́ pé ẹ̀yin dábàá bẹ̀ gan-an á jẹ́ pé orúkọ náà ní. mo respect yín ní ìgbà tí jẹ́ kẹ́ ẹ jókòó bọ̀ kọ́ mọ̀ jẹ́ pé torí tiẹ̀ mo fi kàn yín lábùkù òní. ẹ bá ń bí léèrè kí ni mo ṣe fún un tó fi kó kúrò nílé ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ tó fi kó kúrò nílé ẹ bá ń bí olè olójú kòkòrò ni ṣebí Yorùbá sọ pé ó ṣe fún mi kò tó ó sàn ju kò ṣe fún mi rárá lọ ebe mi mo ti ń kówó fún lówó lálá tẹ́lẹ̀ ìgbà tí nǹkan wá change kì í ṣe pé mi fún ẹ rárá mo ń fún ẹ kò tó ń gbà tẹ́lẹ̀ ni ó wá ti torí ẹ̀ ó wá rìnrìn kùnrin ó wá jáde lọ ó wá lọ fẹ́ babaláwo ó wá padà dé sí ẹni kémi wá máa ẹni kí n gbà padà ẹ wá ń bẹ̀ mí rẹ̀bẹ̀ wo lẹ̀ ń bẹ̀ mí ká ní n bá ti kú sínú ilé tí àbìlù àti àrùn sí ti babaláwo tó lọ fẹ́ tó rán sí mi tó bá pa mí sókùn mi náà máa bẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọba ẹ má bẹ̀ mí lẹ́bẹ̀ ìyá o ayé ò ní bẹ̀ lẹ́bẹ̀ burúkú o tẹ bá ń gbọ́ ó ti lọ kí mo sọ fún yín ó ti lọ kò sọ̀rọ̀ ń bẹ̀ rárá. bàbá Kórèdé ọmọdé ò lè mẹ̀kọ́ jẹ kó má rà lọ́wọ́ bàbá Kórèdé tá a bá fọwọ́ ọ̀tún bọ́mọ rí àtúnfi tòsì fàmọ́ra ni. àbí kò ní yọ owó òsì bẹ́ẹ̀ bí fàmọ́ra ni. ẹ má bínú bàbá Kórèdé ẹ dáríjì ìyá Kórèdé kò ní ṣerú ẹ̀ mọ́ ẹ fi lè fà létí ẹ jọ̀ọ́ bàbá Kórèdé. ẹ gbọ́ mi lẹ́yìn tẹ́ ń sọ yìí tẹ́ ń ṣe yìí mo fi lápọ́nlé ni o màá jọ kàn yín lábùkù papọ̀ ni o ẹ má bẹ̀ mí lẹ́bẹ̀ òṣì ẹ má bẹ̀ mí lẹ́bẹ̀ òfò ilé fẹ́ mọ́ kó ń kálukú dúró lórí ọwọ́ ẹ̀ kó mọ bá tiẹ̀ lọ. bàbá Kórèdé ẹjọ ẹ má bínú ẹ má bínú ẹ kò jẹ dáríjì mi bàbá Kórèdé ẹ foríjì mi. sẹ́rẹ̀ ṣe ẹ tún dákun ni ẹ dẹ́dọ̀kọ̀ ẹ má wulẹ̀ dára yín láàmú dáwọ́ bàálù tó ti fò ló ń juwọ́ sí tí n bá tẹ́ lọ́rùn ni kò ní í lọ ta tí n tẹ́ lọ́rùn ni n bá jẹ́ kẹ́nìkan wá pa mí sínú ilé ẹ fẹ́ kí abaláwo sọ fún mo tó gbàyàwó òun kọ́bẹ̀ kan pa mí yẹ́nyẹ́. ìwọ tí mò ń wò yìí bóyá jáde tàbí kẹjọ jáde kẹ tẹ̀lé. orí ẹ̀bẹ̀lẹ̀ sì wà bẹ́ẹ̀ bẹ̀ mí dọ̀la mi ò ní gbọ́ mi ò ní gbà èmi lè bá kẹ́ ẹ pa mí ìyẹn lè bá kẹ́ ẹ fún mi pọ́ìsì jẹ bẹ́ẹ̀ bá wa ti gbọ́ tèmi tó bá yá yín ẹ jọ tẹ́ bá ti ṣe tán ẹ jáde ẹ bá mi nọ́ọ̀kì ilẹ̀kùn yẹn lẹ́yìn tí n bá wá wọlé mo jáde mo padà bá yín bí. bàbá Kórèdé ẹ sì foríjì ṣe rí bàbá tó wọlé wa bóyá dání bóyá bọ̀ ló fẹ́ lọ mú wa ni ibì kan wọn bẹ mi. ìbá sọ títí tí ẹ gbọ́.